Oh, kí n jẹ́ kán wọlé. Okay, sir. Auntie. Ma? Oh, thank you. I've gone through your CV. Okay, sir. Everything was okay. Thank you, sir. I really tried. And I told the secretary, through your CV, we need people like you. Ah, thank you so much, sir. Thank you. I really appreciate it. Sir. Big country showing me. Big country can shake a boy, you fake balance, but any two mountain shake. One of it at a rapport, one two mountain shake. And you are very careful to buy your session. With that CV, Timorian, you are okay. Ah, thank you, sir. Thank you very much, sir. But not to waste much of our time. Come up with you. Okay, sir. Today, emiba like mamba to do. Adun abikilo nje. Adun la ni, sir. Wa di kuru koyan orúkọ Yorùbá gidi ni. Ọlọ́run dẹ̀ ní fi kúrò sọ̀rọ̀ ẹ̀. Àmín. Ṣùgbọ́n kí wọ́n náà má fi kúrò sí. Yàtọ̀ sí pé bóyá orí iṣẹ́ ń bí jọ ń gbádùn mi. Yàtọ̀ sí pé bóyá orí iṣẹ́ ń bí báyìí àgbà ẹ̀ ṣe bí. Èyí tó máa lò pẹ̀lú wá bí ó lè pọ̀ tó èyí tó máa lò nílé ẹ̀. Even tó bá wà nílé. There are things tó lè máa ṣe tó gbọ́dọ̀ yàtọ̀ sí ibi iṣẹ́. CV ẹ ló jẹ́ ká wà gbà ẹ̀. Tá a bá wo bó ṣe múra ó ṣe ká má gbà ẹ̀. Are you listening to me? Ṣọ̀kì mo ti fẹ́ ní ìdánilójú pé we have accepted you. Yes, sir. Àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni, sir. Ṣùgbọ́n o dress dáadáa torí John. Má bínú even tó bá délé Bùnmi tó bá délé o lè ṣe ó bá ṣe wọ̀nyí like I say. But níbi iṣẹ́ there are certain things tí ó yẹ kí èèyàn ṣe níbi iṣẹ́. For example, bó ṣe kọ́ àwọn nǹkan tó lè tẹnubẹ̀jẹ̀ yìí. Kódà, are you coming to this office to attract me, or you are using your CV to attract us? Your CV is more attraction than yours. Torí pé yẹn máa fi wo bó ṣe perform sí ká tó lè gbà ẹ́ síṣẹ́ whether you are competent or not. But láti máa wá ṣe gbogbo makeup bí olóṣó báyìí kò ṣe nǹkan tó dáa. Tó bá di jọ́ mi máa máa dress bí wọ́n ṣe work some advice. Ìyẹn ò ní ká má báyìí wá ti gbà ẹ́ o but kò dáa. Excuse me, sir, kí n ṣe ní àpọ́nlé, sir. Bẹ́ẹ̀ni. Èmi ò ń ṣe ní àpọ́nlé. No, a rude gan, sir. Like a lack manners. Yeah. Báwo lẹ ṣe máa wò mí ṣùṣù tẹ́ máa sọ fún mi pé èmi tẹnu bẹ̀jẹ̀ mo jọ lóṣó? Are you okay? I should ask you that question. Sir, àwọn ọmọ yín lọ́lọ́ àwọn áńgẹ́lì tó ní wákàtí àti ọ̀wọ̀ yìí ló máa ṣe olóṣó ló máa jẹ́ olóṣó. No, I wrote gone now. Hello. Are you with your sense? Mo rí pé mo advise ẹ ṣe Emilio. But kí ni mo ṣe sọ fún ẹ torí pé mo advise. Okay, get out of this place. Yes, sir. Get out of this place. Excuse me, sir. Tí bá ti sọ̀rọ̀ mo máa advise yín kẹ́ máa dákẹ́ kí n tó unleash dragon mi lẹ́yìn lórí. Ẹ̀gbọ́n sà. Àgbo ni mo já sí. Ẹni wo bí ṣe ń bá mi sọ̀rọ̀ bí ṣe ń disrespect mi. Hello, auntie. What's the problem? Who's this? What's going on here? Ẹni jẹ́ ilẹ̀ ń jẹ́. Kí ló ṣẹlẹ̀? Ibo inú ọ́fíìsì lè wà tẹ́tí ń pariwo báyìí náà. And so kí wọ́n tó gbẹ́nu gbọ̀ngbọ̀ wá sínú ilé ó ṣe bẹ̀rẹ̀ pé kí lọ̀gá ẹ̀ ṣe kí n tó máa pariwo lé lórí ó kàn ń jẹ́. Kò sí nǹkan yóò tọ́ga mi ò bá lè ṣe tí mo fi jí pé máa pariwo lé wọn lórí báyìí. Kí ló ṣẹlẹ̀? You must be very stupid. Are you talking to me? Yes. Tó bá ṣe pé o stupid o ní làákàyè àtọ̀gá ọ̀tọ̀mọṣẹ́ yín ní wọ́n mi wá síbí báyìí kẹ́ wá máa sọ fún mi pé èmi dàbí olóṣó ìwọ náà fi làákàyè ẹgbẹ́ ṣó yẹ kó gẹ̀ sọ̀rọ̀ nǹkan bẹ́yẹn. Bó wá tí wọn lè rí yín tí bí mo ra yín ṣe rí nìyẹn yìí wá ní pé kẹ́ máa pariwo lọ́wọ́. Mo ti advise ọmọ mi tẹ̀fẹ́ gbogbo mi dá gbogbo ọjọ́ yẹn. You must be very stupid. Mo kẹ́rọ. Ẹ jáwé ẹni náà ni. Are you mad? Excuse me. Excuse me, sir, when I'm talking you keep quiet. If not, I will unleash dragon on you. What kind of rubbish is that? Get out of my sight, are you mad? Ṣé ẹ jáwé ẹni ni ẹ wọ̀ mí ṣùṣù ẹ
anyways mo fún yín lẹ́nìyìn yẹn ó yẹ kí n bò yín mọ́lẹ̀ kí n nà tí yín bàjẹ́ ni but máa lọ máa padà wá bá yín and ìwọ next time tí bá ti ń bá gbàlagbà sọ̀rọ̀ ìsún kékèké tiẹ̀ máa dákẹ́ ni if not máa pa ìtì mi pọ̀ mọ́ ẹ lójú. ní àgbẹ̀ wèrè lọ́mọ yìí tó gbé. sir mo fún yín ní eléyìí náà mo dẹ̀ máa padà wá bá yín fún nǹkan ó ṣe kó lọ́wọ́jú mi mo bó ṣe rí ó dàbí ẹrù olè. ẹni tán sorry ó gbà ẹ lójú àbí mo rí nígbà tó gbà ọmọ yẹn kó tó wá sí ìbàyí bóyá ní kì í ṣe pé bóyá ó wà mentally disorder kankan. ó dàbí pé nǹkan kan ṣe kó tó di pé wá bí má bínú I'm sorry pẹ̀lẹ́ tó bá yẹ pé true èèyàn ni mo fi mọ́mọ́ ó yẹ kán lọ arrest ẹni tí nǹkan bá ń ṣe àmọ́ tí nǹkan ò bá ń ṣe àmọ́ torí mo lè sọ pé nǹkan ṣe kí nǹkan má ṣe kó normal ó ní mo ya wèrè kò sí nǹkan tí ò sọ tán. ṣé kí n má tàn ó jẹ̀bi ó jẹ̀bi gidi gan ni now who does that. so gbogbo àlàyé tí mo ṣe sílẹ̀ èmi lẹ́rí dálẹ̀ mi. jọ torí Ọlọ́run ká ló yẹ kó rí dálẹ̀ bí. ṣé gbogbo nǹkan tí wọ́n sọ lẹ̀ ṣó yẹ kó máa fọwọ́ pa ẹ́ lórí ni ṣé wà gidi ni wọ́n wù yẹn ni ṣé wà gidi ló káàtì sọ pé ayé ń ṣe èèyàn gan àtìdágbà pa ayé ló ń ṣe ẹ́ lóòótọ́ ó yẹ kí wọ́n gan kó fọpọ́ lọ gbé imagine ó ṣẹ̀ṣẹ̀ wáṣẹ́ lọ síbì kan ẹnìkan dẹ̀ dédé dánú bí yẹn ó dẹ̀ sáré fọ́ lórí àwọn ní problem ó ní problem gidi ni o as in ó ti yé mi náà tó bá jẹ́ pé ìwọ gangan ló gba létà wà yìí kó jẹ́ pé wọ́n ló ń san owó ẹ̀ kó lọ́mọ tó ń bọ́ kó níyà tó ń bọ́ ni kó ní ní gọ́ọ̀sì láti ṣe rí nǹkan because wọ́n mọ̀ kó ní bills tó fẹ́ san ọ̀rẹ́ bá ò ṣe ò ṣe kíní ó ní jẹ́ sọ fún ẹ tí o ò bá lọ wá nǹkan wò ó kó wá solution sọ́rọ̀ ayé ẹ̀ tí owó lè bá ti tán a máa lé ẹ̀dánù bíbá yìí because ta ló ṣe nǹkan tó ń ṣe yẹn lọ ṣáyé ṣí ẹ ni kò sáré fọyàn lórí wa á ti máa sáré bínú ṣé wà nǹkan tó bá ṣe ń bínú ni. kò dẹ́ ṣẹjọ́ mi ká ní kò ń ṣe pé mo ti decide lẹ́yìn pé mi ò ní bínú mọ́ lẹ́yìn èyí tó ti ṣẹlẹ̀ Ọlọ́run ọba gbọ́ ó yẹ kí inú lórí gbogbo mi. ó lẹ́bi nǹkan tẹ̀ ń ṣẹlẹ̀ yín méjèèjì ní ẹ̀bi mo sọ fún pé èèyàn humiliate mi sọ fún mi pé see don't get to the next place ọ̀ṣẹ́ pọ̀ sí mi. Adùn báwo ló fẹ́ kó wá bínú ó ti ya wèrè o ó ti sinwin ó ti ya wèrè ìjọba ti ṣe máa gbọ́rọ̀ sí tí wọ́n náà sọ tó bá yẹ kó ti fara bínú kò jọ ṣé kò tí ì bí ṣé bàbá tó fọ́ mi lórí ti bínú bẹ́ẹ̀ ni kò tí ì bínú ó ń kì mí lórí kì í lè wá gbọ́ o ó ń kì orí kì í lè sọ lórí burúkú náà bìkí ló sọ sí ọ̀dẹ̀ ni ẹ̀wọ̀n ẹ̀ṣẹ̀ pé wọ́n gun ògbọ́n ni because tó bá gbọ́n máa gbọ́ nǹkan tó sọ jáde máa gbọ́ nǹkan tí wọ́n náà sọ lẹ́nu. ìwọ Ọlọ́run kí ló ń ṣẹlẹ̀ sí mi báyìí ná. mo ń yọ̀sẹ̀ fún kò ṣiṣẹ́ dáadáa ni. ìwọ Ọlọ́run kí ni gbogbo ilé ìbáyìí torí Ọlọ́run ṣé ìpín mọ́tò ló máa pa mí báyìí ìwọ Ọlọ́run. ṣé wàhálà mọ́tò yìí ò ti fẹ́ pọ̀ ju tèmi lọ báyìí. ẹ bá ń tiẹ́ ẹ túbọ̀ ti tẹ̀. Àníkẹ́ ẹjọ́. ẹ̀gbọ́n ìpàdé fún yín mi ò lè tẹ́ ní tì mọ́ bọ́dà a lè tẹ́ ní tì mọ́ ó ti sú mi gbogbo apá bẹ̀ ti ń dùn mí ẹjọ́ ń tó lọ ẹ bí ẹ máa pa mí. ọ̀rọ̀ tẹ́sọ̀ yóò dáa náà ọ̀rọ̀ yóò dáa. bọ́dà ẹ má bínú mo fẹ́ gbà yín lámọ̀ràn kan. ẹ má gbọ́. mi mọ bí ẹ máa tẹ̀lé. má tẹ̀lé. ṣẹ́ẹ̀lì bínú. àtọ̀. ẹ wo bí tó yẹ pé plug ló bá ń ṣe mútọ̀ yìí ó pè kẹ́ lọ ta mútọ̀ yìí kẹ́ lọ ra plug kẹ́ lọ da plug yẹn sílé kẹ́ ẹ máa wò lójú. èmi ò mọ̀ pé irú àmọ̀ràn báyìí burúkú báyìí lè fẹ́ gbà mí. irọ́ mo gbà yín lámọ̀ràn ni. ọlọ́run pé mo gbà máa pa yín. ọlọ́run ẹ bí àlè ti kọkàn mọ́ àwọn tí ń lọ. no ọ̀nkú ó máa tó ṣiṣẹ́ jọ ẹ bá mi túbọ̀ tì síwájú díẹ̀. ṣẹ́rí tí mò ń sọ ni pé ẹ sì bá mi ti mọ́tò yẹn síwájú díẹ̀ jọ kò sẹ́ni tí màá pè mí báyìí náà lè lè assist mi. bí ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ olóògùn tí bá yín sọ mo gbà yín lámọ̀ràn ni tó bá ń tẹ̀ tẹ̀lé àfàìmọ̀ káyọ̀ pé mọ́tò ló máa pa yín o. ẹ wo ìtẹ́ sọ yẹn ò dáa náà. bí tó bá ń wẹ̀ dúró tí wọ́n rẹ̀ kó má dúró tèmi sí lọ́dẹ̀ mi ni ẹ sà àwọn tó wà nílẹ̀ yóò lè yára. ok. kẹ́rí mọ́tò yìí èmi ní suggestion fún yín sà. ok. mo ní ẹni tó yẹ swap wọ́n lè ṣá
kó ṣe ń jẹ́. Kan ṣá mọ́tò. Bẹ́ẹ̀ ni sà ilé ìfowó ẹ̀ ṣe nǹkan. Ẹ dá léèyàn ẹ dẹ̀ ti assist mi díẹ̀. Ẹ mọ̀ kàn bẹ́ẹ̀ lọ́mọ rẹ sà. Ẹ wo mo ti gbọ́ nǹkan tẹ́ sọ jàre. Ẹ máa tó ń ṣá mọ́tò sí scrap. Ẹ ṣe dáadáa irú àgbákò wò lélẹ̀ báyìí torí Ọlọ́run. Tàbí kí ni gbogbo ilé báyìí? Ọlọ́run máa jẹ́ kó jẹ́ kí mọ́tò yìí ló máa pa mí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ kẹ́. Àbí ta ni mo fẹ́ pè báyìí nísìnyí? Kí ni mo mọ̀ tó tún yọnu nínú mọ́tò yìí báyìí? Kí ni mo mọ̀ tó tún yọnu nínú ẹ̀ báyìí? Wo tí bá tiẹ̀ dáyàn dúró gan kọ́ kí ni mo mọ̀ tó máa ṣe tí? Èmi máa bá mi láyé ni abirú kí lè lè báyìí. Irú ayé wo ni mo wá yìí? Ṣó dẹ̀ dá ẹ lójú wípé ara ilé ẹ̀ ó máa change? Ó máa change now. Trust me, mo ń fi ọwọ́ ẹ̀ mo fi ń sọ̀yà fún ara tèmi pé ó máa change. Ó máa change fún ẹ. Ọlọ́run á jẹ́ ó change o. Òun náà ṣé gbogbo ìwà jàgídíjàgan wá jẹ́ nǹkan tó dáa ni. Ó ti change. Òun tiẹ̀ ó rọ̀ Ọlọ́run jù. Àfi sùúrù àfi bẹ́ẹ̀ ń pa ajá ló gèjè. Ṣé òun wá? Ṣé kò ń ṣe ohun ara ilé wa ni mò ń gbọ́ yẹn? Fatafata tó ń báyàn jà. Kò jẹ́ jóun kò lè jóun. Oṣù ọ̀. Kò lè jóun. Ládùúrú gbogbo ọ̀rọ̀ tá a bá sọ kò gbọ́dọ̀ jóun. Oṣù ọ̀. Kò gbọ́dọ̀ jóun sẹ́. Àmọ́ sójú ń dùn ẹni tèmi ń rí yìí adùn ni. Kò lè jádùn sẹ́ a ti bá a sọ̀rọ̀ ó dẹ̀ ti gbọ́ sí wa lẹ́nu kò lè jóun. Ó máa lu eléyìí ṣe léṣe. Ó máa lu ṣe léṣe náà bá ṣé o ti rí? Ṣó lè jóun ṣá? Òun ni o. Òun kọ́. Ó máa ṣe bọ̀bọ́ ìléṣe o. Alóhùn kọ́. Hello. Adùn. Adùn. Ẹni sùúrù. Ó ti ẹjọ́ nítorí ẹdùn. Mímí yẹ. Ẹni sùúrù. Ẹdùn náà ti. Ẹdùn. Ẹni sùúrù náà. Ẹjọ́. Ẹ̀yin náà ti tó náà. Ẹni sùúrù. Ẹjọ́. Kí ni? Ọkùnrin ẹ̀wọ́ ẹgbẹ́ yín mọ́lẹ̀. Ẹni sùúrù náà kí ni? Ilẹ̀ ẹ̀yọ̀ mi ni náà. Ilẹ̀ wo ló yọ? Ẹ̀yọ̀ mi ni. Ẹ̀wọ̀ yín náà ẹ ṣe mọ bókùnrin ìjà kó dáná. ló fò lélẹ́yìn náà ẹ wò bó ń ṣe ó ṣá mi mo ṣá ẹ nì ìyá ẹ wá lọ sọ fún wọn nígboro ayé pé wọ́n ṣá mi wọ́n ti ṣá mi rí tẹ́ máa wò bó ń ṣe gan ìyá ẹ ṣé wọ́n lọ ṣá mi nàbí mo ṣá ẹ òkè ni mo wà náà. wọ́n ní ṣáàkàn ló lè ṣáàyà ẹ̀ mo lè ti ṣáàyà ẹ̀ nìyẹn mo ti fẹ́ gba star nínú kàbá jẹ́ kó mọ̀ either you ṣá mi or I ṣá you àti àti ṣára wa. Kí ló ń ṣe yín gan-an jàre? Ẹ̀ẹ́dẹ̀ fọwọ́ balẹ̀ a máa túlẹ̀ fún yín kó náà iṣẹ́ ṣe ń sìn ìyàbẹ̀wò gan ni. ẹ jẹ́ kí n ṣe ayé wèrè jẹ. ẹ jọ ń torí Ọlọ́run má fọ ọjọ́ láwọn tó gba ẹlẹ́rìí ẹ má máa mú bínú. ẹ mo tún máa mú ẹ gbòòrò. a máa sá fún ẹ ó yá a máa tún sá fún ẹ. Kí ló máa ń ṣe yín gan-an? a sá fún yàrá ìyá ẹ. A máa túlẹ̀ sí àná yín. ilẹ̀ ló yọ̀ mí náà. Ilẹ̀ burúkú wo ló ń yọ yín? gbẹ́gbẹ́ báyìí ilẹ̀ kọ́ yọ mí ni. Àmọ̀rù yín. Ẹ máa lọ́jọ́. Ọlọ́run bàtà mi wà bẹ́ẹ̀. Ẹ lọ kó bàtà. Can you imagine? Adùn sí ẹni mi náà ọkọ̀ ọkùnrin kan ń lo scope. Láìtàláì ó jọ wèrè bí adùn eléyìí o. Imagine pé wọn àtàdùn kọ́. Wéwo ilẹ̀ máa mì tìtì. Aláìpẹ́ temple run. Àti mọ̀rú yín ẹ sì máa kọ ní ti yín wájú máa bó ṣe ń ga pa lọ. Can you imagine? Ó máa gbé tó là mọ́lẹ̀ gan ni. Gidi gan èèyàn bí adùn ní. Ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Gbogbo Ọlọ́run ní ìgbà àbáwọ̀. Bọ́lá yóò kí ló ṣẹlẹ̀? Adùn! Kí ló dé? Adùn! Kí ló ṣẹlẹ̀ náà? Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Kí ló dé? Ẹ̀wẹ̀ ní sùúrù. Kí ló náà? Kí ló ṣẹlẹ̀? Ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀? ìmọ̀ kan tí mo ṣe fún un lóòótọ́ ni mo fẹ́ gbà múlẹ̀ tí bẹ̀ mo ní kó má bínú. Àjọ bẹ́ẹ̀ lóòótọ́. Ó ṣe máa bẹ̀ mí kí ló bẹ̀ mí fún ó fẹ́ ẹ̀gbẹ́ gbá mi ó mọ̀ ni o rílílì ló fi ẹ̀gbẹ́ gbá mi ó wá sọ pé sọ́rí. Ti bẹ́ẹ̀ ẹ bínú kí ló sọ sọ́rí fún. Ó ti bẹ́ẹ̀ náà tí màá bẹ̀ kọ́. Ní sùúrù. Ṣé bí ọmọ ṣe bí ẹni tó rí ẹ̀ pé? ẹ lọ ní bọ́ Àdùn kí ló dé? Ó lè sílẹ̀. Jẹ́ kó máa lọ àdùn kí ló ṣe Kí ni pọ́blẹ́mù ẹ̀ náà? ẹ̀yin náà kí ni ká máa lọ. ẹ kúrò wájú mi. Káàbà kúrò pa kí ló fẹ́ ṣe? ìlú yín papọ̀ mọ́ o. Lúpa ní papọ̀ mọ́. ìlú tí yín bàjẹ́ mọ́ o. Pé kí ló tún ṣẹlẹ̀ báyìí? Pé kí ló tún ṣẹlẹ̀ báyìí? Àmúwá ìmúlẹ̀ mi lọ́wọ́. Kò
kò possible. ẹ wo ẹ máa lọ sí àǹtí ẹ máa lọ. kẹ́bìrì sí ní lọ. àwọn ọdẹ máa ṣe bí ẹni tó rí ẹ pa kí ló ṣe ẹ náà. ẹ gbà kẹ́ni kojú mọ́ mi bí mo dára ọ. Adùn wòmí kò possible ká máa bára wa rìn ká má lè bára wa sọ tọ̀rọ̀ tásìkò tọ̀rọ̀ bá dé ẹjẹ́ á bára wa sọ fún mi bí gbogbo ayé ìṣe tóbi tó ta ló lè enjoy bí àwọn méjì bá ṣe enjoy kò sí ta ló lè bá gbélé láti jọjọ tó ò ti ní fọ́ orí wọn àbí kó ti ṣe ìkànnì yòókù àti wípé káti ẹ̀ gbà wípé èmi fi pé ẹ mo tó bí òkìní kan wo bó ṣe sexy ọkùnrin mélòó ló ti kọnu sí ẹ níyì ọjọ́ èmi o kò sí bó ṣe lè wọ́ọ̀sì tó máa ṣìwé ọkùnrin bíi 3 àbí 4 kan kọnu sí mi ìwọ tó wá sexy tọ́lọ́run dá dáadáa tí gbogbo ẹ pé lára ẹ jọ ọkùnrin mélòó ló ń toast ẹ in a month lọ́dún kan gan ṣó máa rí jọ dá mi lóhùn. nígbà tẹ́lẹ̀ yóò fẹ́ ra pọ̀ sí dẹnu kọ́ ta ni dẹnu kọ́ Ṣàngó Ọya kò possible ta ló fẹ́ dẹnu kọ́ ẹ ṣé ká má parọ́ tó wà tóbìnrin bá fáìn tí ó bá ní wà ìzẹ́rò ni o ó fáìn ó ní wà ìwọ kan ló mọ ọmọ kékeré jà ìwọ kan ló mọ àgbàlagbà ìwọ ó mọkùnrin ó mọbìnrin kí ló dé ṣé bí tó bá tẹ̀ ń pèèyàn lábì fún èèyàn máa tọ́jú fún ẹ ni èèyàn máa pa fún ẹ mọ́ ni kò ń ṣe bí tiẹ̀ kí ló ṣẹlẹ̀ ní sùúrù náà. tí wọ́n gan bá ń sòótọ́ ọ̀rọ̀ kò ní mọ̀gbà tó serious can you imagine ẹni tó ń advise èèyàn nìyẹn. pé bí àwọn tó kùn àwọn ọmọ sí everybody tó ṣe máa advice mi lélẹ̀ ó likely kí n ti change. Gbogbo ṣe kó dùn ó dùn mí náà ní pẹ̀lú gbogbo bí mo ṣe ń ṣe ìtìjú ló jẹ́ fíìmù náà honestly sú mi bọ̀ mo mọ̀ pé ọlọ́run á ṣe láṣẹ pé ṣá and again ṣé ìwà mi worst tó level yìí. ṣọpọnà. ìwé wọ́ọ̀sì gan ìwé wọ́ọ̀sì bí olórí burúkú bí aláyé bàjẹ́ ìwé ti wọ́ọ̀sì ju ìwé ọ̀dà òní wà. gbogbo nǹkan tiẹ̀ báyìí kò kí ní límìtì ní kí lẹ fi yàtọ̀ síra yín. ó ń try láti fẹ́ sọ fún bó ṣe ní skánskán tó ní. wàá change ó ṣàn pọ̀ máa change ṣòro tó bá yẹ pé o máa change lóòótọ́ gẹ́gẹ́ bó ṣe sọ then the way bó ṣe sọ̀rọ̀ mo ń rí pé dàbí pé o fẹ́ change lóòótọ́ tó bá ti dọ̀la tí n bá ti lọ sọ́fíìsì máa bẹ́ẹ̀ bá ọ̀gá mi sọ̀rọ̀ a máa lè gbé ẹ síṣẹ́. àgbà tó jẹ́ kí iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ kí ló fẹ́ máa jẹ náà ṣáyé jọ ń ṣẹ̀yìn méjèèjì èèyàn ìṣẹ̀ sọ fún ẹ nísìnyí pé òun máa change o ò tiẹ̀ fún ní a week àbí kó fún ní a month ká fi wo bóyá kíní yẹn ti lọ láàárẹ̀ o fẹ́ gbàjẹ́ lẹ́nu ara ẹ̀. pọ̀ jù gbà mélòó léèyàn fi ń change kò lè rí mi trust me. mo dájú gan ni o tíṣẹ́ bá bọ́ lọ́wọ́ tiẹ̀ náà. wẹ̀yìn ẹyin ojú ẹ̀ ni kò wò wẹ̀yìn ojú ẹ̀ ó ti change sẹ́ẹ̀. ó ti change kò lè rí mi ti ọ̀rẹ́ mi change jẹ́ wẹ̀yìn ojú ẹ̀. ó ti change kò sí wàhálà. Boing. Mami ò ti gbọ́ ní sùn. Olóògbé ni. Sísá àbúrò mi ló gba yín. Kò dé ní dáfà bùkún. Àbúrò yóò lè ní dàgbà. Ó máa dàgbà. Àìrójú àrà yóò ní jẹ́ kẹ́yìn gan dàgbà débi tẹ́ máa ní tán. Ẹ ní sórí rẹ̀ máa sórí burúkú ni. Mò ń sọ̀rọ̀ ẹ̀rẹ̀ tó fún mi lésì ẹ fẹ́ sórí burúkú ṣá. Ẹ ṣí eré. Ẹgbà mi, wọ́n ní ọ́nẹ́sì. Kí ni gbogbo eléyìí? Ẹ̀jẹ̀ àwọn ọmọdé sọ̀gbọ́n ni wá o. Kí wọ́n fọ́ ọkọ̀ àbúrò mi máa ṣe sí dáa. Èmi gan ya Ṣàngó Olúkòso tí fàpá àbúrò mi lè jẹ́. Kí ni gbogbo eléyìí? Ọ̀rẹ́ mi mo bọ́ ṣàlẹ́ àná orí sórí jẹ́ kókó ìlọ́wọ́ rẹ̀ náà. Àbúrò mi gbá nídìí.
dẹ̀ fẹ́ kí ni ó lè bẹ̀rẹ̀ sí ní ṣépè. Ó ṣe máa fọwọ́ gbá mi nídìí. Ọmọ fẹ́ kí mi, Aunty Adu, good afternoon, mommy, good afternoon ma. Ó wá fọwọ́ gbá mi nídìí, kékeré ló ti ń bá wọn lọ. Ní sùúrù. Tó bá máa fi dàgbọ́ ọmọ àrẹ́pù èèyàn. Àní máa ní sùúrù, ọmọ kékeré ni. Adùn máa calm down, ọmọ kékeré lásán lọmọ yìí. Ọmọ kékeré bóyá ó kàn fẹ́ kí ẹ tó fẹ́ gbá ẹ. Ó ṣe mistake fọwọ́ gbẹ̀yìndì ni kò possible kí irú ọmọ kékeré gbẹ̀yìndì náà. Inú dẹ̀ ń bí mi. Kí mi dẹ̀ fẹ́ bínú o. Ṣé ọmọ dákẹ́ ó ní mò ń bínú sórí ọmọ kékeré yìí? Àní ẹ̀ mọ́mọ yìí wá kí n wá. Tí ìgbà pánsì bóyá máa dàgbà mọ́ lára nìyẹn. Ẹ jẹ́ kí ẹ máa mú lọ. Ẹ ti gbà o. Kárí jẹ́ ìṣòkò paná tí ẹ bàjẹ́. Wọ́n Adùn máa ní sùúrù. láìjẹ́. Ó jẹ́ kí n máa fí òbí èèyàn burú. Wọ́n ní ọmọ ìkiri lọmọ yẹ, ó fẹ́ kí ẹni mistake. Mo fẹ́ parí ní ọjọ́ kó bàdà bíi pé mo ò bínú, mi ò bínú. Mi ní gbà o. Adùn máa calm down, máa calm down. Mi ìṣọ́bí mi ìṣàlẹ̀ bó ṣe máa ń ṣe. Mi ìlẹ̀ bó ṣe máa ó jẹ́ kí n máa fí òbí èèyàn burúkú. Ó jẹ́ kí n máa fi gbàtọ́ pé wà mí ò dá. Ọmọ yìí mo wá sì kí tètè pa. Kó tó di pé ó máa dàgbà, ó máa di pedophile mọ́yàn lọ́wọ́. Jẹ́ kí n tètè lọ pa. Wá ọ̀rọ̀ fọ̀nà ẹ̀ pa bíi ti báwo máa ní sùúrù. Ẹ ṣé o, mo dúpẹ́ lọ́rẹ́ o, èmi nìkan tán, ẹ kárí láì. Sísá mi ẹ ṣé. Oúnjẹ ọmọ kódà o ṣé mo dúpẹ́ lọ́rẹ́, àṣírí rẹ ó máa bò. Ọlájídé ìwọ náà lè ṣe jù báyìí lọ lágbára Ọlọ́run. Wọ́n náà gba àmì 20,000 nìyẹn. Wọ́n náà fi ṣe nǹkan kan tó ó ṣáà ní kankan ṣe táìsì ẹ̀. Bẹ́ẹ̀ni, ẹ ṣé mà. Ò ṣé o. Màámi. Ẹ wò, màámi ẹ̀yin náà gba 20,000 tí yín. Ò ṣé. Ẹ jẹ́ kí n bá yín tọ́jú. Tèmi lélẹ̀ ó ti fún ọ tí ọ. Ọlájí. Pẹ̀lú gbogbo tí wọ́n rà wá. Oúnjẹ ọmọ ni àjẹpẹ́. Ọlájídé ìṣẹ̀dá mi ò jò ṣe jù báyìí lọ lágbára Ọlọ́run ó gòkè yóò dáa fún ọ yóò sì sàn sí rere. Jídé èmi tiẹ̀ ní kí n yọjú sí màámi ni èmi fẹ́ gbé ara mi kí n tètè máa lọ tó ń ṣe mi tí mo fẹ́ dé. Màmá Jídé fúnra rẹ̀. Màmá Jídé fúnra rẹ̀. Ṣé dáadáa ni? Ó tójọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú. Gbogbo ilé ń kọ́. Ìyá mi lè wà ń bẹ́ o. Àdẹ̀kù ìlú yìí o. Ìlú yìí ni o. Lágbára Ọlọ́run àrí ti wá ṣe. Àmín. Kò ní lè má wá. Àmín olórí ẹ̀ náà nìyẹn. Níbo ló wá dà? Ó fẹ́ dé sàlẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ó dà kò burú ẹ má pè. Adùn ìwọ òmòyàn kí ni ìjà wo ló tún dà báyìí. Mo kí yín lẹ́ẹ̀kan. Ṣé etí ń dùn mí ni tó bá kí mi ṣé màá tó wá sọ fún ẹ wípé èmi gan mọ̀ mo rọra rẹ kẹ títí di kẹ máa lọ kí n wá wò ni kí n ṣẹ̀ṣẹ̀ wá challenge pé ṣé òmòyàn kí ni ìjà wo ló di dáadáa tó ń ṣe kí ni. Bàbá tó bí ẹ gan ò jẹ́ rí mi kó má kí mi orí ìyá ẹ̀ tó kúnlẹ̀ kí mi ń sìn. Ọ̀gọ̀ mọ́mí ẹ̀ ń ṣe ni àpọ́nlé o. Èmi pé mo kún yín lé mo tún parọ́ fún yín pé mo kí yín. Tèmi fúnra mi mọ̀ pé irọ́ ni mò ń pa láti lè fi kún yín lé mo ṣe parọ́ pé mo kí yín o. Gbogbo ẹ ṣàkọ̀gbé wà àgọ̀ yẹn bọ́ síta. Ẹ tún wá mú kúrò ẹ tún ní mọ́mì mi kúnlẹ̀ bí mọ́mì mi nìyẹn. Ẹ wá ní bàbá mi ò gbọ́dọ̀ ṣe kinní kan wá mi ì láìkẹ́ mọ́mì ẹ bàjẹ́. Ìjọ́ wo ló jàbẹ̀ kí ló ń sọ lẹ́nu. Mo kàn tún wá ń wò pé àpé má jẹ́ kí n sọ̀rọ̀ sí ayẹ wá sọ pé bàbá mi bàbá lákù bàbá yín tó bí great grandfather yín gan wọn ò gbọ́dọ̀ sọ fún mi pé mo rí àwọn mi ò kí àwọn. Adùn lẹ́nu ẹ. Mọ́mì ó rò kí gan. Ọmọ yẹn ṣe. Bẹ́ẹ̀ ṣe wàyà tí kékeré ló ti ń bá yín lọ. Adùn bẹ́ẹ̀ ni ó mẹ́ni tó. ìdí ni pé bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ bímọ dèpòdépò bí tẹ máa ná mọ ọmọ ìgbà tẹ pàjẹ́ nìyí bẹ́ẹ̀ ṣe wà lájẹ ẹ ní àjẹ
mo dẹ̀ máa bójú yín jẹ́ gbogbo wèrèwèrè tó wà lára yín mo máa make sure pé mo Adùn torí bó ṣe bẹ́ ṣe wà yẹni tó ń nà nìyí àti kékeré ló ti ń bá yín Adùn àti kékeré ká tó lanu òṣìlẹ̀ tẹ̀bẹ̀ ẹ bẹ́ ṣe nílò rẹ̀ nu yín ṣe rí dá rárá èyí tó yẹ kẹfì níwà kẹfì nílà káyì òun lẹ ti fi ní àjẹ́. Ó ti yé mi ó ti ẹ máa lọ. Bó ṣe wà yóò yẹ kí n bọ́ máa nà yín. Wàá nà mí. Mo ṣe ń máa ṣọmọ ìmẹ́jà délé náà mo ì máa padà wá náà ì máa padà bá yín wí. Má padà wá. Lẹ́gbàá kékeré yẹn máa fún yín lẹ́gbàá. Ẹ sọ mọ́lẹ̀. Mo bá wà bá yín o. Tẹ́ bá délé kẹ ẹ má lọ ẹ má. Ẹ gbà mí Adùn nǹkan tí ń ṣe ọmọ yìí o wọn ò fura sí o nǹkan tí ń ṣe ọmọ yìí o kò sọ̀rọ̀ báyìí rí o wọ́n ti wọlé sí i lára ó ti gba nǹkan ẹ̀ sára báyìí ó kẹ́ni máa wò ó sàn ìyá ò tètè mọ̀ ń sí àti bàbá ẹ̀ o ó lóun àná mi ó lè mi àgọ̀ Adùn. ọkọ mi. Mami. Ọkọ mi mò ń jẹ. Tí n bá sọ fún yín pọ́rọ̀ ayé mi ò tí ì dojú mo parọ́ ni o. Mami tí bá sọ fún yín pọ́rọ̀ mi ò fámójútó pọ́rọ̀ mi ò fẹ́ àdúrà. Mami mo pa irọ́ ni. Ẹ wo ojú tèmi àti ẹni jọ ń jáde ẹ wo nǹkan tí mo ṣe fọ́rọ̀ ẹ̀ ni. Ṣé nǹkan tó sọ ṣó tó nǹkan tí mò ń sọ̀rọ̀ sí wọn tó tó yẹn? Màmí ṣé nǹkan tó sọ pọ̀ jù tí mo fi wọ́n ṣèṣì tó tó yẹn? Màmí mi ò mọ bíbínú yìí ṣe máa ń dé sí mi lára. Mi mọ̀. Mo ti wá bá ọ̀rọ̀ mi débi tí àwọn ènìyàn ti sọ káàkiri pé tí mi bá ṣọ́ra àfàìmọ̀ kó má jẹ̀bi inú mi yìí ló máa padà ṣekú pa mí. Lórúkọ Jésù wọn yóò kúkú kan bí ó ṣe yìí. Lórúkọ Jésù. Ọkọ mi ò ní kú mọ́ mi lọ́wọ́. Tí bá ní nǹkan tó sọ kalẹ̀ kò kàn mí lóminú irọ́ ni mo pa. Pé wọ́n fún ara ẹ̀ tẹ̀ wá jókòó orí irò. Mi lè mọ bínú mi ṣe dòdò pé nǹkan tó mọ̀ pé nǹkan tí mò ń ṣe yìí pé kò dáa. Ọkọ mi èmi náà ríro bó ṣe wá sọ kalẹ̀ kò burú màá mọ ìgbésẹ̀ tèmi fúnra mi máa gbé. Màá mọ ìrìn tí màá rìn. Màá mọ ohun tèmi náà máa lọ kégbá pé ẹ gbà mí o ẹ ṣàánú mi lórí ọmọ tí mo bí kọ́ máa jẹun fojú sunkún ọmọ. Mi ò kúkú bí ẹ báyìí mi bí ẹ báyìí àmọ́ ẹni tó bá ní mi nífẹ̀ẹ́ yìí ti jẹun ọmọ orí èèyàn bẹ́ẹ̀ ni ò ní jẹun ọmọ. Ọkọ mi máa wọ́n tiẹ̀ o màá gbègbèsẹ̀ lẹ́yìn lórí. Mi ò ti sú mi. Fọkàn ẹ balẹ̀ o fọkàn ẹ balẹ̀ ṣe ti gbọ́. Wo ọkọ mi fọkàn ẹ balẹ̀ mo fọdọ̀ ọ̀gbẹ́ mo ti kò ní sún ẹ lágbára Ọlọ́run ṣáà máa wò mí ràn má gbègbèsẹ̀ lé lórí ṣe ti gbọ́ ọkọ mi. Ọkọ mi ó ti tó. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar kabira. Ẹ dákun ìyá wa ẹ wàá nú àwọn ìran tí wọ́n bá Yusufu jà tí wọ́n ṣọ̀tẹ̀ Yusufu. Rárá àfa. Ẹ sí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ sì sínú àwọn ìran tí wọ́n kógun jà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Rárá. Àtànábì fi àláìka àwọn tó fi wọ́n gégùn tó fi wọ́n ṣépè. Kí ló ṣẹlẹ̀? Allahu Akbar. Ọmọ yín sì lọ́mọ yìí. Ọmọ mi ni. Wàláhì mo fàlùkùrà lọ́ọ̀ bá búra kò lè ṣe oríire láíláí. Kò sọ́nà tí ó gbégbà. Kò síbi tó lè rìn kò síbi tó lè lọ láíláí kò lè ṣoríire. Ẹ dákun àwa kéwú akẹnu akẹyìn ọkàn wa sì balẹ̀ ní tí ẹ bá sì gbọ́ lẹ́nu wa wàláhì Al-Kùránì Ọlọ́run ọba lówó kìí ṣèyàn
kò lè ṣoríire láíláí mọ́ torí pé ogun tó yẹ kó máa jà bí ọgọ́rùn-ún ènìyàn tí wọn ò ní bọ́nú ẹ̀ ló ń jà òun nìkan so wàláì kò lè bọ́nú ẹ̀ kò lè lúyọ kò sọ́nà tẹ́lẹ̀ gbégbà alukuran kò lè bọ́nú ẹ̀. Àfà ẹ mọ̀ nǹkan mò ń bọ̀ mò ń padà bọ̀ wá jẹ́ kí n rẹ̀ dìde nìṣó nìṣó. Adùn máa bọ̀ Adùn kí ló dé tó mo ti rí bó ṣe ṣe nulẹ̀ mo ti gbogbo ara ti ń gbọ̀n gbogbo ọwọ́ ti ń gbọ̀n gbogbo orí ti ń gbọ̀n tí bá tètè fà ibọ̀ tàbá kí ló fẹ́ fà. Mami mo ti jú yín gan ni èmi náà mi mọ̀ pé ẹ̀ ń rí bí mo ṣe ń ṣe mi mọ̀ pé ẹ̀ ń rí gbogbo dírámà yẹn tí ó bá ṣe torí yín ni má ti bójú àfà yẹn jẹ́ o irú nọ́ńsẹ̀nsì o kátikàtì wo nìyẹn àwọn ọdẹ wo mi ṣùṣù àdúró mi wọ́n sọ fún mi pé ṣé kìnìkan àwọn ànábì kan láti ṣé mo jẹ́ fámìlì àwọn ànábì ni mi ìfẹ́ wà lẹ́jọ́ kó rí wọn pé nọ́ńsẹ̀nsì wo ni rọ́bìṣì wo nìyẹn kí ni tìmọ̀ gbogbo yẹn. wà á ti bójú ẹ̀ jẹ́. má ti yan eyín bíi 2 sí 3 lẹ́nu. Adùn. Kẹ mọ̀ pé system mi ò gba gbogbo. ó dá ó ti tó ṣàwòrán máa sọ̀rọ̀ mo ti gbọ́ tiẹ̀ ládùn nǹkan ọ̀rọ̀ bàtà pátá fáyẹn sọ kalẹ̀ tọ́nú ìwọ nìkan odidi ogun tó tẹ̀lé ẹ̀ o tún fẹ́ gba ogun kó lọ́dọ̀ àfà aṣáà ti wá bíbá iná. Mami mo yọ̀ fún yín nínú ogun tó wà nínú ayé mi ó ṣọ́ fún by the time tí wọ́n máa fi na àfà yẹn tí mo nà wọ́n blue black wọ́n máa pín bí àbí 24 ní àbí 30. ó ti tó. àwọn fúnra ara wọn máa nọ́ọ̀sì ogun bí akọ́ ti paralyze àbí kọ́ ti admit wọn. Adùn ó dà mo ti gbọ́ ṣé jẹ́ ká rọra farabalẹ̀ ká wọlé ká fi gbọ́n nǹkan tó ṣe àṣà tí wàá bínú àṣà ní padà. Mami ẹ ṣọ́ àpá máa padà wọlé ọ̀kẹ́lẹ́ lọ bá mi gbé báàgì mi ká máa gba bíbá ìlọlé torí tí n bá wọlé yẹn táfà bá tún sọ ọ̀rọ̀ ẹyọkan ìkan ni. ó dà ọkọ mi mo fọlọ́n bẹ́ẹ̀ akú ti wá bínú lẹ́nìí àní wá mọ́njọ́ mi ìta àṣìwá ìjẹ́kátẹ̀ wá káwá solution ẹ̀ ṣó ti gbọ́. ó bẹ́tà ká má wà mọ́ o mo ti gbọ́ máa bójú àfà yín jẹ́ o mo ti gbọ́ ẹ máa bójú àfà yín jẹ́ o mi fẹ́ wàhálà o níṣó mo ti gbọ́ ẹ níṣó ẹ̀yin ẹ síwájú náà. níṣó. Mami ẹ síwájú. ẹ síwájú kó sá lọ. Àfà ẹ kú jókòó ẹ máa rọra àwa nìyẹn o àfà pẹ̀lú gbogbo nǹkan tẹ wá sọ̀kalẹ̀ báyìí kí wàá ní ọ̀nà àbáyọ kí lọ́nà àbáyọ. ló má jẹ́ èèyàn náà ni ètò ọ̀rọ̀ dé yìí náà àlè rí ṣeéṣe sí àdúrà láàṣẹ oríndí alukurani làákà láti pa àwọn ọmọ àfa á pè wọ́n mọ́ra tájọ sàrùkùráyìn bàbá wa sàtán ẹ wà wá owó á ṣe sàrá sí bàbá ṣe sàrá yìí mo nígbàgbọ́ pé ọlọ́run ó wọ láìkẹ́ ìgẹ̀ àpọ́nlé tí ń bẹ lára mọ́kàmọ́dínà yóò wọ láàpọ́nlé àti ìtò fi sára àlú Ìlọrin wàláhì bàbá parí àdúrà yìí tán mo nígbàgbọ́ lọ́dọ̀ ọlọ́run bá pé gbogbo ogun táwọn wíyọ ọ̀sẹ̀ ẹ tẹ́wọ́ ọ̀sùnbílẹ̀ mi náà ṣe tẹ́wọ́ rọ̀jí bismillahir rahmanir rahim Allahu la ilaha illa huwa al-qayyum la ta'khudhuhu sinatun. There is something I want to discuss with you. Kò dẹ́n ṣe pé bóyá mo fẹ́ fi tàbùkù ẹ̀ torí wípé mo nífẹ̀ẹ́ sí ẹ ni. Sórí nǹkan tí mo fẹ́ bá ẹ sọ mo nífẹ̀ẹ́ kò fi ṣẹ̀bínú torí wọ́n ní tí ọmọ ìyá méjì bá wọ yàrá tán jáde tán rẹ́rìn wọ́n tan ara wọn ni but tán bá wọlé tójú wọn lè jáde tán fajúro ó túmọ̀ sí pé wọ́n ti bára wọn sọ gbàǹkangbé ọ̀rọ̀. Now torí ìfẹ́ tí mo ní sí I need to tell you this lórí àwọn nǹkan tí mo fetí gbọ́ àti tí mo dẹ̀ fojú rí àwọn nǹkan tó dẹ̀ ń ṣe red flag ló jẹ́ tí n bá wà in a relationship tí n bá rí obìnrin ṣe nǹkan tó ṣe yẹn babe you get abnormally angry you get okay abnormal is even better you get ridiculously angry unnecessarily angry. ìyẹn tó bá ṣe nǹkan 10% fún ẹ wàá respond pẹ̀lú 120%. babe see okú òun farapamọ́ fẹ́ tó máa wẹ̀ o
I want you to be sincere with me. Are you on drugs? No, it's not funny. Kò funny rárá. Ṣé mo pé báàlì mi run. Tó bá dé gbogbo sáyẹ́nsì àti amúgbó àti onísìgá àti onídrugs gbogbo wọn náà wá sí bá mi. And I've studied them for a few years. Mo fi ń ta ọtí, mo mọ báwọn èèyàn ṣe ń hùwà, mo dẹ̀ mọ bọ́dún drugs ṣe máa ń ṣe. Ẹlòmíì máa dé shop mi ó máa ní òun mọtí òun fa sìgá. But wàá kàn lè tójú tablet kan sẹ́nu. In the next 10 minutes, what you misbehave. So tell me, are you on drugs? Kò funny. Don't laugh. Don't laugh. But babe, you know I don't do drugs. And I don't even drink. Ọmọ sọ ṣe pé ẹ̀yin tẹ́ máa ń lo drugs ẹ̀yin lè máa ń sọ pé mi ò mọtí. Ọmọọṣẹ́ mi kan ó ṣàmọ àwọn bá àtẹnudẹ Cosmos. Bó ṣe kọ́ dé nìyẹn tó parọ́ òun kí n mọtí òun fa sìgá àgbà tí mo rí táwọn ẹ̀ blue. It's not funny. I'm serious. So later mo padà mọ̀ pé ọmọ yẹn lo drugs. Ìgbà tí mo lé kún shop mi mo rí pé gbogbo ohun ẹ̀gbọ́n ta kókó lórí drugs. So please tell me the truth. Babe, I don't take drug because I'm not Cosmos. O ti rí Cosmos, ṣé kò ti mọ̀ pé drug addict ló máa jẹ́. But that about that. Ṣé orí gbà tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ tó ti ń sọ àwọn ìjìnlẹ̀ Yorùbá yẹn ibẹ̀ mo ti mọ̀ pé there we go again. Babe, kò sẹ́ni tó máa rínú tí ò ní bí. Kò ṣe irú ìbínú tí ẹ. Kò kí n lè dé gbogbo level tó fi escalate ẹ̀yẹn now, babe. What do you mean? Ṣé mo kọ́ tó ṣe fún ọmọ kan bíbá ẹ̀rọ sí torí pé wọ́n sọ wípé ta ló pàlẹ̀kùn dé kò mọ̀ pé wọ́n ni ta ló jàm lẹ́kùn ló sọ ó dẹ̀ gba etí ẹ̀. Ó wà coincidence. Ó mọ̀ pé mo ń bínú jọ yẹn. No, o bínú, you were laughing. Jọ tí àwọn ọmọọṣẹ́ mi ti wà lọ́dọ̀ mi ò gba etí wọn kan lórí wọn. Ìwọ gba etí ẹ̀, they were all shocked. Tó bọ́ wọn sọ pé why ìtẹ̀ slam lẹ́kùn bẹ́ẹ̀ kò mọ̀ pé wọ́n gan ni. Mo ti gbọ́ kò ní irú ò ní ṣẹlẹ̀ mọ́ but mi ò kí ń bínú tó gbogbo level yẹn. Okay babe, mo kàn fẹ́ you need to promise me something. Tó wà máa fi gbígbọ́ ṣaláì gbọ́ wà á máa fi rí ṣaláì rí ṣó lè ṣe yẹn fún mi. I'll try. Don't say you will try. Love is about sacrifice. Okay, anything for you. Use the word I promise. I promise. Good. Oh, I'm a wọlé because manager tí wọ́n retí gan kó wá ṣe account kò tí dé. Wọlé síbọ̀. I'm a wo yàrá náà. Ní kó fún mi lómi jàre, I'm thirsty, yàrá kọ̀. Wà lọ mú mi nù yàrá. Mi lọ yìí tá ṣe lọ́jọ́ kìíní àná mi ò tí ì balẹ̀. Kí ló máa ń ṣe wọlé jọ̀wọ́? A máa wọlé. Máa ṣe kò fẹ́ sọ pé mo ṣe kò ní sọ. Dídé fún mi jàre. Bí mi ò ṣe jọ. Máa fi ẹ́ sí mood. Máa fi ẹ́ sí mood. Díẹ̀ ló máa ṣe. Ó ti yé mi. Déètì yẹn ni mò ń wò yìí because gbogbo ẹ ti clumsy báyìí fún mi láyọ̀ wàá ṣoore kan fún mi ó dẹ̀ wà very very important torí ẹ̀ mo ṣe ń wo déètì yẹn on the 24 of this month mo ní board meeting l'Abuja mi nílé attend ìta agboolé ìyẹn ti family wa so ìwọ ló máa lọ represent mi mo dẹ̀ máa tún ṣe owó kan sákàǹtì ẹ̀ wàá make sure wípé o deliver ẹ̀ ń bẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. It is because I believe you are very very responsible. Ẹjọ́ sá mo fẹ́ ṣàlàyé nǹkan kan fún yín nǹkan tó dáa ni pé ẹ sọ pé kí n wá lọ represent yín nínú family. Ẹ ṣe bí wọn náà lọ mí ti yẹn. Mo bọ̀ ṣe rí tọ̀tẹ̀ yìí mi bóyá ni máa lè lọ ẹ ṣe sá ó nìkan nínú àwọn ọmọ afẹ́ mi ọmọ yẹn jẹ́ ọmọ alálùbáríkà sí mi ọmọ tó máa ń pọn mi lé gan ó máa ń ṣe dáadáa sí mi gan ó fẹ́ ṣe celebration kan kódà ó gbé lé mi lórí báyìí ni pé tẹ́bà ti wà ń bẹ̀ wàhálà máa ó dẹ̀ ti fi pèrè àwọn káàkiri pé I just have to be there ó wá jẹ́ same date yẹn 24 gangan yẹn sá so bóyá kẹ́ pardon mi mọ̀ pé mi ò lè kọ̀rọ̀ sí yín lẹ́nu pàtó yẹ pé nǹkan family ni sá. What's doing at all is what's doing well. Tẹ́ni àkísà ní tààtàn tó bá yẹ pé nǹkan tó sọ́n sí ó lọ pẹ̀lú business ọ̀nà fún lọ́nà ọ̀run ọ̀nà jẹ́ ẹ̀dá ò gbọ́dọ̀ jẹ́ kó block tó bá jẹ́ business ni mo sì lè wo nǹkan tá a lè ṣe sí celebration of a person ó wá lò nítorí ẹ̀ lọ jẹ́ iṣẹ́ mi ní family meeting ò ní lọ sí family meeting fún mi mi ìfẹ́ gbọ́ yẹn
You must go. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀ sá, ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Ṣé rí ọmọ yẹn ọmọ alálùbáríkà ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ lọ. Mo máa ṣe o. Kí la fẹ́ ṣe ẹgbẹ́ ọmọ tó kún mi. Kí ni mo fẹ́ wò fún try kó pé kó sọ fún pé o ò ní lè wá òun pọ́n ẹ lé. Ṣòdàn ṣé fún un lọ́lá ni ẹ ṣàtijọ́ wa lọ dé lọ́dọ̀ mi rí tójọ́ rẹ. Fún mi lọ́la ọkọ̀ ẹ̀wù ọmọ yìí ni ẹ̀wù ju ọmọ dandan ni. Ṣé jẹ́ ká gbogbo ta lè já sí? Hold on. Kí ni ìyẹn sá? Jọ̀ọ́ má bínú. Adùn kọ́ yìí ni. Bẹ́ẹ̀ ni adùn ni ẹ mọ̀ ọmọ dáadáa ni. Ẹ wá gbà. Ọmọ alálùbáríkà. Fún mi. Sá. Adùn ló ń pè lọ́mọ dáadáa ọmọ alálùbáríkà. Bẹ́ẹ̀ni adùn. Kí ló ṣe fún yín sá ṣé ìmọ̀ mi? You have disappointed me. Kí ló dé? Adùn. Ní adùn. Bó ṣe wà yẹn, she's a disappointment. Mi ò gbàdúrà láyé kẹ́bí mi kan kó associate pẹ̀lú ọmọ yìí. Lọ́mọ tó wá sọ́fíìsì mi bí fún mi. Àwọn tó bí ọmọ yẹn wọ́n ní láti wọlé àdúrà fún. Kì í ṣọmọ gidi rárá láti bí síbẹ̀ yẹn. Adùn ló ń torí ẹ̀ sọ pé ò ní lọ sí family meeting tẹ́mi rán ẹ. Tó bá tó bẹ́ẹ̀ kó má lọ. Ìwà méjì ní láì fún lè jẹ́ pé ìyá tó kọ sí yín kọ́ ló kọ sí mi kí ló ṣe gangan explain fún mi. Fún mi, God bless you, mo ti sọ tí màá sọ. Àbúrò kí ló ń ṣe mọ́tò yìí tó kàn ń gé ṣé kò ń ṣe pé mọ́tò yìí fẹ́ daṣẹ́lẹ̀ bá. Kò yé mi náà bó ṣe máa ń ṣe ń gbà mí nìyẹn. Ẹ̀yin gan-an ó yẹ kẹ́ tó jáde láàárọ̀ ló yẹ kẹ́ ti yẹ̀ ẹ́ wò. Gbogbo ẹ̀ ni mo ti yẹ̀ wò dáadáa. Mi ò mọ ohun tó máa ń ṣe mọ́tò yìí ń gbà mí báyìí. Owó gan ti fẹ́ tún téèyàn ṣe inú mọ́tò yìí báyìí. Ẹ má bínú sí mi ẹjọ́. Mọ́tò yìí fẹ́ takú jà. Ní sùúrù ẹ. Okay. Kò máa lọ mọ́ báyìí. Kí la fẹ́ ṣe báyìí? Kí ló lọ mọ́? Ohun tó ṣẹlẹ̀ ni pé kò ṣẹ̀ṣẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ yẹn ìgbà mi ó máa takú but tí èèyàn bá ti bá mi tì síwájú gẹ̀rẹ̀rẹ̀ báyìí ó máa ṣiṣẹ́ nìyẹn. Adùn jọ ìwọ àti ọ̀rẹ́ ẹ kàn bá mi tì síwájú díẹ̀ ó máa ṣiṣẹ́ kì í pẹ́ kó tó ṣe rárá. Ok ó yá jábá. Uncle ẹmọ̀kọ́ tó ṣẹlẹ̀ nílé tí ìdí ni pé ẹmọ̀pọ̀bìnrin ni wá kò dẹ̀ ní polite kí àwọn obìnrin ká máa ti mọ́tò nínú ọ̀ràn mi understand me. Adùn kí ló tó ń sọ̀rọ̀ báyìí kí ló ṣẹlẹ̀ ṣé wọ́n sọ fún ẹ wípé ọkùnrin nìkan ló gbọ́dọ̀ máa ti mọ́tò ni ṣé ó ní nǹkan míì tí ọkùnrin fi ń tì ni ṣe bọ́wọ́ iná náà máa fi tì pé wo bólè kó bá mi ti mọ́tò síwájú jàre. Uncle èmi ò bá sọ pé ká ṣe sùúrù díẹ̀ bóyá a máa ráwọn ọkùnrin ẹyọkan àbí méjì tó máa kọjá tó máa lè bá wa tì. bó ìgbà wo náà wọn yẹn tó fẹ́ kọjá jẹ́ àlọ́ tí nǹkan. a lè tí. Adùn ṣé o mọ nǹkan tó ń sọ ṣá ṣé o kì í ṣe ọmọ àlè báyìí ṣá mo ní kó bá mi ti mọ́tò ń sọ fún mi wípé tọkùnrin bá kọjá ló ṣe máa ti mọ́tò bàbá ẹ kò jẹ́ sọ pé òun ní bá mi ti mọ́tò tó bá wà níbà. dáhùn jàre. kò ní dáa kí n sọ pé ọkùn mi gọ̀ àbí wọ́n lack manners but ọkùn láàmì mi àti yín àlè ti mọ́tò. Adùn kò ní dáa fún bàbá ẹ. mo ní ṣé torí pé mo ní kó bá mi ti mọ́tò ló ṣe ń sọ yánmayànmá yìí ṣé ó ti gbàgbé pé àbúrò yẹ́ ẹ̀ ni mo jẹ́ ni irú rọ́bìṣì wo ló ń sọ yẹn bọ́lẹ̀ kò ti mọ́tò fún jàre. bàbá ńlá kù bàbá ìyá aláìyá gbogbo ọ̀ràn yín tó fi mọ́ ìyá mi tó fi mọ́ girama wọn ò tí ì bí wọn ni kó sọ fún mi pé kí n bọ́lẹ̀ nínú mọ́tò yìí pé kí n lọ ti mọ́tò kí n dẹ̀ dáhùn. Adùn ìyá tó bí ẹ gangan ìyá ẹ tó jàǹtí mi ò jẹ́ ní kó bá mi ti mọ́tò wọn bá mi ti. ó rọǹgì náà ṣé torí pé jẹ́ àbúrò mọ́mì mi gọ́gìn yóò dín fún ọmọ bá yín rí màá bójú yín jẹ́ gan ni o mi láìkẹ́ o. sọ̀rọ̀ ẹ jáṣá. mi ìwà ọ̀rọ̀ ìtọ̀rẹ́ mi. sọ̀rọ̀ ẹ já. irú rọ́bìṣù ìgbà tó bọ́ọ̀lẹ̀ kí ni nǹkan tó fẹ́ ṣe àní ìyá ẹ tó jàǹtí mi wọn ò tó bẹ́ẹ̀. ẹni gbogbo ilé ìbáyà dùn. bàbá ẹ tó bí ìyá tèmi wọn ò tí ì bìrè ilé kò wá fi Adùn mo ò fẹ́ ṣòro gbọ́dọ̀ ló kọ́ ọ̀rẹ́ mi má ṣe báyìí náà Adùn má ṣe èṣù lélẹ́yìí o mo gbé ọ̀rẹ́ fi dáadé àjọ tó yọ lọ́ọ̀ fún wọn lẹ̀ kó dáràn àjọ tó yọ lẹ́ẹ̀ ó máa pa nìyí ó máa pa wọ́n ẹjọ́ yẹ́nì wọ́n mú lẹ́sẹ̀ ò lè dúdú ìdẹ̀jọ́ tó yọ lọ́ọ̀ ó ti ṣe wọ́n lẹ́sẹ̀ o ìwọ̀n ẹ̀dìdì àjọ tó yọ lọ́ọ̀ Adùn.
ọmọ tó ń pè ní Adùnọlá ọmọ burúkú gbà ni o. In fact ó nà mí náà kú náà. pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí lè wà tí ẹ bá débẹ̀ tó fi adó nínú. ẹ wò bá mi díẹ̀ ohun àtọ̀rẹ́ ẹ̀ ni wọ́n dìjọ wọ mọ́tò mi mọ́tò yẹn takú mo wá ní pé kó jọ kó bá mi tì í bó ṣe bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí mi nìyẹn àpárá lèmi tiẹ̀ ń bá dámú kan ń bá ṣàwádà ní tí mo ń pè lọ́mọ àlè pé bàbá ẹ̀gbọ́n ò jẹ́ yájú sí mi bó ṣe kì mí mọ́lẹ̀ nìyẹn. lẹ́yìn adùn náà pẹ̀lẹ́ obìnrin láì ṣọpin ṣágbára rẹ̀ kádùn tì tó yóò nà náà kùnà. eegun ọrùn yìí tó ẹbí kò strong ni láti kán ó yí ẹ báyìí. kádùn mọtí ni àbí. mami ó gbódógbódó mami díẹ̀ ṣáàdùn ọmọ pàbúrò yìí òun lòun náà ni. ó mọ̀. ló ṣe ọba yìí. òun náà sọ ó mọ̀ wípé àbúrò ìyá òun ni mo jẹ́. èmi ò wá mọ̀dí tó fi ṣe mí báyìí o. èmi ò ránṣẹ́ sí ìyá rẹ o kó mójú tádùn ò tó ìjà ń ti ń fagbó ló ṣèwọ ọkùnrin báyìí. bó bá jẹ́ òru ló wá kọ́ ọmọ nǹkan. Adùn àbí kí ló ń pè ẹ́ ṣorí níbi tabadé yìí we have to put a stop to it. náà kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan náà kí ló ń gbé tó ń gbin ó tún wá rí anybody bájà àbúrò mọ́mí ẹ ọkùnrin ẹgbẹ́ agbára mẹ́sàn-án lọ́yìn ni wọ́n obìnrin lẹ́sàn-án ló wáyàn mo bí tiẹ̀ ṣé nígbà tó ń ṣàbẹ̀sọ fún ẹni wípé lọ sí inú ilé kó lọ gbé ẹgbẹ́ kó lọ bọ́ta get out. iye mọ̀ kó ṣe rí àbúrò mọ́mí mi tẹ̀ ń wò yẹn àwọn náà wọn ò gbádùn lọ tààràtàrà bẹ́ẹ̀ yẹn ilé ìmọ̀kó aburúkú tó wà lọ́wọ́ àwọn náà kókó ṣe pọ́nmọ́ èmi náà kí n nà àbúrò mọ́mí mi. can you imagine wọn náà máa gbọ́rọ̀ burúkú tó ń jáde lẹ́nu àbúrò mọ́mí yẹn tó bá jẹ́ pé dádì mi náà ni àbí dádì ẹ̀ ló wá bó ṣe máa sọ wípé ìwà burúkú ló wà lọ́wọ́ tó máa fi lù wọ́n ṣe léṣe nìyẹn. ṣé ikú tó wá di pé wà gìrìpà méjì yìí kó tó di pé àkọjá ìyá ara wa kó tó mú wa kó tó bá wa wí bíi bébì wo orú ẹ mú wa nulẹ̀ yàfẹ́ kó bọ́ nítorí ṣé tó ṣó ṣépè fún wọn ni. ẹni sùúrù ẹ má bínú náà. jọ a máa bínú jù bẹ́ẹ̀ lọ a máa bínú jù bẹ́ẹ̀ lọ èmi ìlú máa kó nílé bọ́ sí ilé kó lọ gbé ẹrù ẹ kó get out kó get lost. pẹ̀lú bí ṣe ń ṣe yìí gan ó lọ pupa mi ṣì máa gbé fáráwò yìí lọ. pẹ̀lú àwèrè tẹ̀ wẹ́ẹ́ ṣàwèrè náà mo lè bẹ́ yín ẹ má bínú ẹ dẹ̀ ṣe bí ìrẹ̀lẹ̀ orí yín burú náà ni ó dá mi lọ. ṣùgbọ́n ní ìwọ fẹ́ sọ ibùdó tí ẹ bàjẹ́ ni. jẹ́ kí n sọ̀kọ fún ẹ tí bá fi lè wọ inú ilé yẹn tí bá bọ́ta ikú pa ẹ́. wá náà. tọ́ka kí ni ìrẹ̀ bó ṣe ń lọ yẹn fóònù padà bọ́ta wà láìta láìsí mọ́bìlà mo fi ọlọ́run ọba ṣe ẹlẹ́yìn máa nà tí ẹ bàjẹ́. tọ́mọ ti bí wọn náà dá kọjá bẹ̀ yẹn tọ́mọ bí ẹ̀dá kó kọjá bẹ̀ yẹn tọ́mọ ti bí ẹ̀dá kó dúró síbẹ̀ tọ́mọ bí ẹ̀dá. ìwé láti máa bá mi ẹtí dá mi lẹ́yìn kí ní kan náà mi fi ṣe aláìkí ẹ̀ mi ní máa bá wọn ọ̀rẹ́ mi jà bọ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ síbi sí mi lọ́nà má padà wá bá yín tọ́mọ bí yín dá tí bá ti dé ọwọ́ wẹ̀rẹ̀ tẹ́ bá mi sọ yẹn kẹ́ tún bá mi sọ ẹ ti ya wẹ̀rẹ̀ papọ̀. wọ́n bí sẹ́kù wọ́n gbọ́rọ̀ ẹ̀ wọ́n bí kò wọ́n gbọ́rọ̀ ẹ̀ kí ni ó ti lè wà á bẹ́ẹ̀nu oṣù lọ ó ti lọ tí ò bá lọ nǹkan ṣé o pé mi mọ̀ pé ó dọ́gbọ́n sá lọ ni èmi náà mọ̀ olórí ayé ọmọ ẹ ti bàjẹ́ kò lè wọnú bíbá ẹ mọ̀ àlọ́ lámilámi là ń rí àlọ́ lámilámi lórí ìbùkún ti ṣe sílẹ̀ fọwọ́ kan yàwé ẹni ògbọ́n láwẹ̀ èmi mo pè ẹ́ mo ránṣẹ́ sí ẹ pé kó wá ìwọ náà wo àwọn ọ̀rẹ́ ti kọ̀ ẹ́ lẹ̀ gbogbo àwọn àdúgbò wọn fẹ́ rí ẹ gbogbo kan ni wọ́n kọ́ mọ́ fi ṣèyàn kó ṣe gbogbo kan ni èèyàn máa lọ sílé babaláwo fún ìwọ fún ara ẹ ronú ara ẹ wò kó o sun mẹ́ta tọmọbìnrin ń sùn kó o ronú kó o yíwẹ̀ padà tó ti gbọ́n tí mo sọ fún ẹ ronú o àwọn ìwà tó ń wù yìí ò dáa. ẹ ṣe mà mo dúpẹ́ lọ́wọ́ rẹ bọ ẹjọ́ ẹ má bínú mà kí lè nìna. mi ò rántí o. ó dàbí pé ní Thursday. bẹ́ẹ̀ni. èní ní Thursday nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi kì í láìkí máa bínú jọ Thursday.
mi like mi ìfẹ́ máa bínú Thursday nínú gbogbo ọjọ́ Thursday mo ti yà sọ́tọ̀ ṣùgbọ́n ẹ má worry má ṣe yín láǹfààní kan má wá padà wá ní ọjọ́ Friday ẹ gbìyànjú pẹ́ sílé o torí tí n bá bá yín ní ilé èmi náà tí n bá bá yín nílé ṣẹ́rí dúdú yín yìí wọ́n rò pé domi gbóná sára ni. èmi náà ayé ń sọmọ yìí lóòótọ́ ọlọ́wà bẹ́ẹ̀ yanjú ẹ̀. Uncle Jídé ẹ má bínú mo fọlọ́rọ̀ bá bẹ̀yìn kì í ṣe kéde máa wò ó kì í ṣe pé wọ́n mi náà kí n dá sèré àfúnyín bẹ́yẹn o mi mọ ọkọ tó ṣẹlẹ̀ ni mi mọ bíbínú yẹn ṣe dé ni o irú ò ní ṣẹlẹ̀ mọ́ láíláí ibi ìjọ má bínú torí Ọlọ́run. jọ torí Ọlọ́run ẹ̀bẹ̀ ni màá bẹ̀ pé kó má bínú tó bá bínú ju báyìí ló tó bẹ́ẹ̀ nǹkan tẹ́mi fúnra mi ti ṣe fún mo ti nà bẹ́ẹ̀ ní máa kú ni bá a tó ṣe ń bọ̀ bí mo nà débi báyìí ni mo fọlọ́run bẹ̀ kó rota lájọbí màmí ẹ ṣàbà mi bẹ̀ Jídé kó má bínú. wá ní gbogbo ràkàtíà ó nà débi ọba má nà débi eléyìí ọmọ àlè ni ọmọ kọ́mọ sì ni ǹbá má jọ ọmọ àlè ó má búrò ìyá rẹ̀ ó sọ di bọ́ọ̀lù ń nà àbí bá ń kọ́ kí ló wá ń pọ́n lé lára rẹ̀ tó wá ń sọ̀rọ̀ èmi náà ti bá a sọ̀rọ̀ èmi náà ti bá a sọ̀rọ̀ ó bá má bá a sọ̀rọ̀ àtòrí ní ò bá yọ wò mí wò adùn kó wojú mi dáadáa kí o ti rí mi ìyá rẹ̀ òròyìn fún ọ́n gbò wà léwe fún òròyìn fún ni ó sọ bí mo ṣe ṣèwé mi ni ikú kù ẹ̀ṣẹ̀ tí mo dì í ń bá gbé fún ọba ìfúnṣe ló tàkìtì mo kíkì lọ ni mọ̀ra dára dáì àwítá ìwé olóore tí bá ṣe rẹ̀ ọba má bá sọ̀rọ̀. ẹ gbò sista mi kí ló ṣẹlẹ̀ gangan náà ṣọ́mọ lélẹ́yìn ni ẹ dáhùn ẹ wá mú lẹ́yìn ẹ wá ní kó máa bẹ̀ mí irú ẹ̀bẹ̀ wèrè wo ló mẹ́ ṣé lè jọmọ àbí ọmọ lágídí yes tó múrú èmi tó kì í mọ́lẹ̀ tó náà mi ìtẹ́gbẹ́gbẹ́ ló ti yẹ̀yẹ́ mi náà ojú everybody ló ti yẹ̀yẹ́ mi mẹ́ẹ̀ tó wá ń ṣòṣì tó wá kúlẹ̀ nígbà yìí ṣó lè kúlẹ̀ ìtàkùn wá sọ pé òun ti nà mí bì kan ní. Uncle Jídé kí ló ṣẹlẹ̀. ẹ já wèrè ni. ẹbí ṣe máa ní ṣe tó ti rí. ó sọ̀rọ̀ ẹ̀mẹ́ ṣọ́ ní burúkú ṣá. ẹ̀mí ẹ̀jẹ̀ ẹ̀ lè bò ó. ṣé bẹ́ẹ̀ kí n nọ tẹ̀yẹ̀ school ní èjì. àdùn bẹ́yìn látàwọn ẹni ṣé mi gbé wẹ́lẹ̀ wà lọ́wọ́. àdùn ẹ ṣe àdùn Sista. Ó sábọ́tà máa mi wà lólóde sábọ́tà Jídé. Sista ṣó yẹ kí sólè jáde lẹ́nu. Ṣó yẹ kí sólè jáde lẹ́nu tọmọ yín tó gba etí mi pẹ̀lú ìyá tó ti fi jẹ mí sẹ́yìn. Ẹ wo sista mi ṣé ní tèmi máa sọ fún yín rè tí ẹ bá jẹ́ kí ọmọ yín lu màmí pa tí ẹ bá jẹ́ kí ọmọ yín kó dá àrà sí màmí lára tó wúndé wọn okùn ẹbí ti jáde yẹn o. Jídé ọ̀rọ̀ yẹn kọ́ ṣó ń gbádùn màmí nù lẹ́sà. Sista. wọlé kó lọ la wọn. ẹ wo ṣí bẹ́ẹ̀ ilé bí mo wèrè àbọ̀ mo ṣì tẹ̀mí kọ́ nìyẹn ẹ tètè lọ́la o ẹ wẹ́ lọ́la o àti màmí o. Jídé irú ọkùnrin wọn ni ẹ báyìí torí Ọlọ́run. Sista yìí bẹ́ẹ̀ gbọ́ nǹkan tí màmí ṣe ń pariwo ẹ lọ́lẹ́ ọmọ wèrè tẹ̀mí. ọmọ òṣì tẹ̀mí. Màmí Jídé Jídé wọlé lọ Jídé wọlé. mo dá adùn olórí burúkú. irú ọkùnrin wọn ni tiẹ̀ torí Ọlọ́run. Sista. ó dáa pẹ̀lú gbogbo ẹjọ́ tó rò kalẹ̀ pẹ̀lú gbogbo òwà tó ní ọmọ yìí wù ìgbésẹ̀ wo ni wọ́n ti gbé lọ àbí o sọ pé adùn ó nà ìyá tiẹ̀ ó nà àbúrò ẹ̀ bóyá àwọ̀ tó kù tó yìí filẹ̀ bóyá pípa ló máa pẹ́ bẹ́ẹ̀ ni ìjọ tó wùwà sí mi bó ṣe wùwà yẹn mo ti notice pé nǹkan kan ń ṣe mo rí pé ọwọ́ ti wà lára ẹ̀ wọ́n ti fọwọ́ bà adùn kan ló ń dá wùwà tó wù yẹn o ìgbésẹ̀ wo ló ti wá gbé. mo kúkú pariwo bí abiyamọ mo ń fọwọ́ lọ́wọ́ yan káàkiri pé kó ṣàánú mi kó má wù mí nírun kó ṣàní kí n máa gbàdúrà lọ́wọ́ ìgbà àmọ́ ń gbàdúrà. àdúrà
àdúrà máa ń gbà èmi ò ládùúrà ò kì í gbà àdúrà máa ń gbà dáadáa téèyàn bá tẹra má dùà ó máa gbà ṣùgbọ́n ohun tó ń ṣe ọmọ ẹ yẹn àdúrà nìkankan ó máa gbàdúrà tó máa fẹsẹ̀ ẹ síta ni ó máa lọ ké pàǹjarè ti àwọn tó lè gbà ẹ ni ibi tí panipani wà ibẹ̀ ni gbanigbani wà wọ́n fẹ́ pa ọmọ ẹ sáyé ni gbà bí mo ṣe wí fún ẹ yẹn ṣé mi ò máa dùn ni mo mọrú ọmọ tó jẹ́ wọ́n dẹ̀ yí búrípò tó wọ́n yí bírípò tó ẹ̀ ó dẹ̀ wá ó rí pé tí n bá dúró ń jọyà á nà mí ni mi ti mọ̀ pé nǹkan ń ṣe nǹkan wà lára ẹ̀ ni. kò lè yá ń sì ó ṣẹ̀ṣẹ̀ wá fọ̀rọ̀ lọ mí ni àbí èmi náà mọ bí ṣe máa bẹ́ẹ̀ ṣe máa mọ bí tá máa fẹsẹ̀ sí onílù tó ń lù gbẹ́ngbẹ́ngbẹ́ngbẹ́ngbẹ́ngbẹ́ ó wà sálẹ̀ odò fún ó parí fọkàn balẹ̀ má jà kí àdúrà náà mi ládùúrà ò gbà o àmọ́ olúlù tó ń lù gbẹ́ngbẹ́ngbẹ́ngbẹ́ngbẹ́ wọn ò dáwọ́ dúdú o. Pẹpẹ ohun tí ò dá ò dá ẹ̀dẹ̀ mú adùn ẹlẹ́kùn lẹ́mẹ̀ yẹn it's wrong òkè ká ní pé mi kò tiẹ̀ wá ní ọ̀dọ̀ boyfriend tó lè dé sí kó tó máa lọ gba ọ̀nà ilé ìyá ẹ lọ kí ni bá ṣe fún yín ẹ tiẹ̀ fi yá mi ẹ máa pè mí máa bá wí kó dà náà. I'm very sure wípé adùn tí ìṣó ara ẹ̀ fún yín torí ẹ̀ lè ṣe sọ ọ̀kan tẹ̀ sọ tó bá yẹ kó ti ṣó ara ẹ̀ kó ti pé yín débẹ̀ kẹ́yìn náà ti mọ̀ kó ti bójú yín jẹ́ kó ti gbé ogun àwọn fámìlì yín ṣe pé ní ẹ̀ ní máa sọ ọ̀kan tẹ̀ sọ yìí because adùn tẹ̀ sọ ọ̀rọ̀ ẹ̀yẹn kò ń ṣe ẹni téèyàn ń bá rìn ẹni tó ń stain èèyàn ni tó ń mú aṣọ àlà èèyàn tó ń depo sí òun ládùn tẹ̀ sọ ọ̀rọ̀ ẹ̀yẹn. Kí ló ṣe tó yẹn ṣojú pé ó máa ń bínú díẹ̀díẹ̀ lọ ni ó dẹ̀ ti change. ní adùn tó ń na àbúrò ìyá ẹ̀ tó mú ìyá ẹ̀ tó wẹnu sí lára tó sọ̀rọ̀ sí báṣabàṣa tó bu tó mú àwọn èèyàn tó ń nà wọn káàkiri tó kàn ń tẹ̀ tí wa káàkiri kò sí bí ta lè lọ báyìí wọ́n máa sọ̀rọ̀ àlùfàǹṣá sí wa ni adùn tí ò ń gbọ́ correction tá yí ẹ̀ ti bàjẹ́ tẹ́mi bá mọ̀ pé torí ọ̀rọ̀ adùn lẹ ṣe pè mí ní wá síbí bá. Pẹpẹ má dà pọ̀ there's a big difference between insulting and assaulting assault ló ń sọ omi pé ó na grandma ẹ àbí ṣé ó bú wọn ni àbó nà ìyá mo fẹ́ kó nìlá dáadáa. ẹ má worry very soon nǹkan tí mò ń sọ á tó yẹ yín adùn amúyá náà yá gé yín létí jẹ á bá yín lójú jẹ á mú mọ́mì yín á fi ṣe pàṣán fún yín ìgbà yẹn lè máa tó mọ nǹkan tí mo sọ ẹ má yẹ fà pè mí lórí ọ̀rọ̀ adùn mọ́. ṣe ti gbọ́ ẹ ṣe kẹ́ lọ bá a sọ̀rọ̀ kọ́ ló ń jẹ́ ogbọ́ ẹ̀ ń tẹ́pẹ̀ tí ń jà. Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ìyá wa ẹ lè dé jókòó. Ẹ jókòó. Ṣé ẹ rí bí mo ṣe ń gba àdúrà yẹn lọ? Ohun tí ẹ̀mí ń jẹ́ kí n rí ni pé ṣé lórí ọ̀rọ̀ ọmọ yín tí ẹ bá wá bìbá yẹn nǹkan tẹ́ ẹ máa ṣe ni pé ẹ máa gba àwẹ̀ ẹ dẹ̀ máa kún fún àdúrà tẹ́ ẹ bá ti lè ṣe lé ogun yẹn máa ṣẹ́ ẹ̀ ó tiẹ̀ ti ṣẹ́ ni Àmín Jésù. ó ti ṣẹ́ ni Àmín Jésù. ẹ̀ tó fi hàn mí nìyẹn. Ẹ ṣé pásítọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín èmi wò rí pé ó yẹ máa sọ fún mi pé màá níṣẹ́ kan bí eré máa lọ wọ èrò odò àbí màá ní mi kan tẹ́mi bá mi ṣe àdúrà sí tẹ́ máa gbé fún mi pé kí n máa fún mi àbí bí àwọn etí rẹ̀ kí tẹ́ máa kán lé lórí gbogbo ẹ̀mí burúkú ẹ̀mí jàgídíjàgan kókó lára ẹ̀. Jàgídíjàgan kókó lára ẹ̀ ló ti yá wa wọ́n fi hàn mí báyẹn ohun tó fi hàn mí ni mo sọ fún yín yẹn kẹ́ ẹ gba àwẹ̀ ẹ dẹ̀ kún fún àdúrà ẹ bẹ́ẹ̀ lọ ẹ bẹ́ẹ̀ ni ẹ bá ti lè ṣe lé pẹ̀lú ìgbàgbọ́ ogun ti ṣẹ́ kò jù bẹ́ẹ̀ lọ. Mami ó ti wá dojú ẹ báyìí. Ó dojú ẹ. Mami ó ti dojú ẹ báyìí. Àná ti dojú ẹ gangan. Dojú ayé yín mami. Mami láì tí kò yín ayé mi dẹ̀ bàjẹ́ pátápátá. Mami ẹ̀dẹ̀ la ojú yín lẹ́tàlẹ́ mi fi bàjẹ́ tó yí mami. Ẹ la ojú yín lẹ̀ tí mo dẹ̀ mú ìyà tó bí yín lọ́wọ́ tó dẹ̀jẹ̀ lé yín lórí.
mo dẹ̀ kí mọ́lẹ̀. Mami ẹ̀ lajú yín lẹ̀ mo dẹ̀ lù lálùkì. Mami ẹ̀ dẹ̀ rí kankan ṣe sí. Mo dẹ̀ ń tẹnumọ́. Mo tẹnumọ́ látijọ́ yìí. Mami. Mo jẹ́. Màá wá kọ̀jẹ́ tí màá lẹ́ sọ. Mami. Ṣé nígbà tí bá mú àdá tí mo fi bẹ́ orí yín dànù? Ìgbà yẹn dí mi ẹ̀ṣẹ̀ máa wá nǹkan ṣe sí. Ó ti tó. Èmi kan ti ń rí báyìí pé nǹkan míì ti wọ̀. Nǹkan míì ti dé tó fi lè ṣí owó sókè tó ná màámi. Nǹkan míì ti dé pátápátá báyìí. Màmá wa kò ṣe sí. Màmá gbèsè tí bá gbé. Màmí rí tí mo fẹ́ sá báyìí. Màá wá nǹkan ṣe sí. Màá ní. Títí táwọn ọ̀rẹ́ mi fi lé mi kúrò ní. Màá wá nǹkan ṣe sí. Màmí ẹ máa wá nǹkan ṣe sí. Àbúrò yín mo mú mo lù. Píú. Màmí máa wá nǹkan ṣe sí. Ìyá tó dẹ̀jẹ̀ lẹ́yìn lórí. Díẹ̀ ló kù kẹ́mi wọ́n bọ́ sí mi lọ́wọ́. Màá wá nǹkan ṣe sí. Mo ti gbọ́ tiẹ̀. Màmá rí tí mo fẹ́ rìn. Màmá ibi tí mo fẹ́ gbà. Màmá rí tí mo fẹ́ sá báyìí. Mami ẹ wá ọkọ ṣe sí. Ẹ mọ̀ pé mo tẹnu mọ́ sí ẹ wá ọkọ ṣe sí. Okay. Wọ́n dé tí ò pé kàn. Mo ti pè ó gbé call mi. Jọ sórí burúkú bí ẹni. Sórí burúkú àwọn tó bí ẹni. Kí ló tó ń wá mi kiri? Jọ ṣé o rí text mo send yẹn? Actually, mo rí text yẹn but mo feel pé ṣe mistake ni o lè send it. No, listen. O rí text yẹn o ignore it because you are daft. Because you are dumb. Because orí ẹ̀ ò pé rárá o ṣọmọ tí wọ́n pọ́nlé rárá. Now, I sent you a text lórí ìwà burúkú tó ń wù. I served you breakfast on text. Ó dẹ̀ kọ̀ olóòrí. Because we lọ́pọlọ. Ṣé wọ́n dánú bí ẹni bí tó ti ń bọ̀ ní kílé tó nag now? I'm nagging, I'm yelling like a madman, right? No, I didn't say that. So the àti ìyá àwọn ni wọ́n mad. Yes, I want you to get angry bó ṣe máa ń bínú yẹn. Kí n fọ́ orí ẹ̀ bí báyìí. Do not talk to me. Má tẹ̀lé mi kú lè pẹ́ o. But the fact that you are sounding rude, I will not get angry. But please, I'm sorry if I've offended you in any way. Má bínú now. You have offended me in so many ways. And I cannot cope with your excesses anymore. Okay. So, bó ṣe wáyé, wọ́n ní kó o ní ilé mi kò ṣe kó o láyé mi. Èmi fẹ́ kó o láyé pátápátá ni. Mi ò fẹ́ rí ẹ mọ́. I don't want to see you. That's for you to know how much I hate you. Demola, you disgust me. No, Demola, you know, okay, let's talk this amicably, okay? Let's talk this out. Why you doing this to me? You can't. What we are discussing or talking amicably now is for you to live my life. Demola, you can't do this to me. Tó bá wọnú mọ́tò yẹn kú máa pẹ́ o. Má wọnú mọ́tò mi. This out amicably. Come to this side. Má bọ̀. Má bọ̀ sẹ́ má bọ̀. Má bọ̀. You know what happened? Sit down. See, let me talk to you. Baba, ṣeré ni tó jíwèé ọ̀dọ̀ yín fún mi. Ó jẹ́ kó yé mi pé kì í bá tì ní. Baba, kódà ó jẹ́ kó yé mi pé kò sí gbogbo ìṣòro tí èèyàn bá gbé wá sí ọ̀dọ̀ yín. Gbogbo ìpátá lè máa sọ di àtẹ̀mọ́lẹ̀. Ṣé rí bàbá, lóòótọ́ ẹni tó burú mọ́ o, ṣùgbọ́n ó wẹ́ ẹni tó máa sọ fún ni. Ṣé rí ogun tó ń jà mí bí mo ṣe wà yìí, ó ti kọjá ìmọ̀ mi, ó kọjá òye mi bàbá. Bẹ́ ṣe ń wò mí yìí, kò sẹ́ni tí mi lè bá jà. Kò sí nǹkan tí kì í bí mi nú. Mi ì fẹ́ mọ̀ nǹkan náà. Kínkínní báyìí, mo máa gbé parí ni. Bàbá mo bínú mo jàjàjà títí mo lu àbúrò ìyá mi. Mo lù wọ́n lálùkì. Kò wá fi mọ́ síbẹ̀ o. Ìyá tó dẹ̀jẹ̀ lé ìyá mi lórí. Mo lù wọ́n títí tó fi kẹ̀mí kan lẹ́nu wọn. Bàbá, ṣọ́rọ̀ mi ò ti wá fàmójútó báyìí. Bàbá, ṣáyé mi ò ti máa bàjẹ́ lọ báyìí, ẹ ṣàánú mi. Torí èlò jẹ́ kí n wá bá yín, ẹ gbà mí. Arábìnrin. Bàbá. Ayé rẹ ò ní bàjẹ́. Nǹkan ò ní ṣe ọ́, nǹkan ò ní ṣẹ̀mí ẹ̀. Ẹ̀yin kò ń ṣe gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ sẹ́dà
òun náà la máa fi rò bóyá ayé ń ṣèyàn ó ṣeé ṣe kó jẹ́ ẹ̀bùn látọ̀dọ̀ Elédùmarè oníkálukú ló lẹ́ẹ̀bùn tiẹ̀ ìhun tán fi ń yé mi ni pé ọ máa ń jẹ̀ṣẹ̀ bíi pé kó lùyàn kọ́ ìmọ̀ ń gùn ọ́ bíi pé kó ṣàgbáyàn kan. ewu mi kì í mọ bó ṣe máa ń ṣẹlẹ̀ ibẹ̀ lára ti fún mi pé kì í ṣojú lásán. gbogbo ẹ̀ náà kọ́ ni pé kì í ṣojú lásán sẹ́ ó ṣeé ṣe kó o jọ ọmọ líle lára àwọn ọ̀wà tí ọmọ líle gbọ́dọ̀ wù nígbà wa náà wà bí irú ọ̀dọ́ bíi tiyín báyìí àwa náà máa ṣeré pátó lóríṣiríṣi ká má dóná pinnu tọ́rọ̀ bá ti rí báyìí tó bá ti rú ni lójú iṣẹ́ nìyẹn ń bẹ lẹ́ẹ̀dá ẹni léèrè. yà gbà lọ́ọ̀ bá fani gbólóhùn. Ifá o ti gbọ́ kí n tó gbọ́ Ọ̀rúnmìlà o ti mọ̀ kí n tó mọ̀ bó o bá ro kókó dé o bó o bá ro dòkó bọ̀ gbàgbẹ́ bá dòkó làárọ̀ àgbẹ̀gbà tá a bá jí ni làárọ̀ ẹni o Ifá lórí ọ̀rọ̀ kí lorúkọ ẹ. Adùnọlá ni bàbá. lórí ọ̀rọ̀ Adùnọlá o ti gbọ́ kí n tó gbọ́ o ti mọ̀ kí n tó mọ̀ ẹ là ń hàn mí bí bàtà ṣe ń ké ní mẹ̀ṣá wa ló tún fẹ́ o orí ní gbé ni ẹ̀dá ní gbèyàn orí tí ó gbé ni ní gbáláwo orí èkó ni o fó Ifá tó bá ro kókó dé o Ifá iwájú ọpọ́n Ifá o ẹ̀yìn ọpọ́n Ifá o lè múlọ̀ tún ọlọ́kànràn ló sì àárín ọpọ́n ìta ọ̀run tó bá ti kan lè ṣe ní kàtẹ́ o ọ̀yẹ̀là fó. ó sá méjìlá kò dí ó sá méjìlá kò yà ó bú yankanyankan lójú ọpọ́n dífá fún lókòso láàlú àrèkújẹ ayé arágbá bí àrígbọ taṣẹ́gun nígbà tí bàbá ń bẹ láàrin ìyàngàn ta ó ní kí làrìyá ó fi ṣẹ́tẹ̀ ó ní igba ọta làrìyá fi ṣẹ́tẹ̀ ẹ̀yin wò mí arábìnrin ǹjẹ́ kí n tiẹ̀ kọ́kọ́ béèrè lọ́wọ́ rẹ̀ ọmọ mélòó ni ìyá rẹ bí. ògún náà kan ṣoṣo ni èmi nìkan ni. ògún náà kan ṣoṣo. bẹ́ẹ̀ ni bàbá ọ̀sìn ní bọ́ sómi. àṣà. ta ló súnmọ́ bí iṣan ọrùn gbà náà èèyàn tó súnmọ́ dáadáa bí iṣan ọrùn. ìmọ̀ rẹ̀ gbá àwọn ọ̀rẹ́ mi lọ ti sá fún mi ní lẹ́yìn ìyá mi mi ní ọ̀kankan tó tún súnmọ́ mi mọ́. ìyá lalábàárò ọmọ náà lóòótọ́ ẹ̀yọ́dà jẹ́ kí mi àti ìyá rẹ̀ fojú rinjú jẹ́ kí ìyá rẹ̀ wá bí káwa mọ̀ gbèsè tá a gbé. bàbá ṣé ìyá mi ló ń ṣe mí ni. ta ló sọ bẹ́ẹ̀ fún ọ ìgbà wo ni mo sọ bẹ́ẹ̀ fún ọ ojú ta ló ti rí yun ọwọ́ ta ló ti bá yun. ìgbà tẹ́ni kí n lọ pè ìyá mi wá. àbájọ tó o ṣe ń jà kiri wọn ó sì padà fọwọ́ náà lójú kan níbi tó o bá ti ń jà kiri wọn ó ti gbà ọ níbi ìfọ tó o bá jẹ karùn ìjẹkújẹ ló jẹ lọ pé ìyá rẹ wá tí ìyá rẹ bá débi àmọ́ tá a ṣe. ok ẹni tí ìyá mi bá ti débi báyìí kò sí wàhálà mọ́. Adùnọlá. bàbá. ọ̀yá délẹ̀. ọ̀dà kò sí wàhálà. ok ẹ ṣé gan bàbá. ẹ là hàn mí bí bàtà ṣe ń ké ní mẹ̀ṣíà wa ló tún fẹ́ tó ìtọ́ ló ní oṣù tọ́ ọ̀yẹ̀là. àgbàyẹ̀kúyẹ̀kú orí ìgbà tó jẹ́ pé tí ìgbà ò bá wó àgbàyẹ̀kú ò ní sọ̀kalẹ̀ ìpèrè dúdú ní ṣàwọ ẹlẹ́wìdú ológbò dúdú jìgọ̀lọ̀ ní ṣàwọ òlú èsè ifá ló doríire ń tèmi èmi ló doríire ń tèmi oríire lágbé ní tí fi ń jọba ní moro oríire làlùkò ní tí fi ń jọba ìlú kóṣù oríire ní lékelèké ní tí fi ń jọba ìlú kẹfún ẹ jẹ́ káláyé ó jẹ ayé kọ́ bá máa fi ní fáyé jẹ ẹ jẹ́ kó nígbà olóògbà kọ́ bá máa fi ní fúngbà lò wọ́n ní ẹgbẹ́ jẹ́ fórí o kẹ́ẹ̀fìlẹ̀kẹ̀ fún bèbè. Adùn ìyá rẹ kọ́ ní í ṣe ọ́. bẹ́ẹ̀ ni ẹ̀yin wá wò mí àgbà wo lẹ tún nínú ilé yín tó jóbìnrin tó jẹ́ arúgbó kùjẹ́kùjẹ́. àgbàlagbà arúgbó àgbàlagbà kan ṣo tó kù nínú ìdílé wa ojú màámi lọ màámi ni. ìyá yín ǹjẹ́ akèrègbè méjì lè fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ lọ́nà odò ǹjẹ́ ṣóńṣó lè fojú kanra wọn. kò yé mi. ṣé mi àti ìyá yín ṣáà lè fojú kanra. kò burú ṣèbí kọ́ ti yọjú sí yín ni. ó dá yín lójú pé girama máa wá.
Wọ́n máa wà. Pẹ̀lú ọdún kan tí mo ti ṣe fún wọn. Fìyẹn lẹ̀ fún mi, ṣe bí ìyá tèmi ni. Nǹkan tó ń sọ yé mi, ó ní nǹkan tó ti wà ńlẹ̀ ni. Àmọ́ ẹ fi dá mi. Màá mi ni, ìyá tó bí mi ni. Ẹ wá yọjú. Ẹ tù wọ́n, ẹ bà wọ́n, ẹ bá wọn sọ níbi tí wọ́n ti ń gbọ́, ẹ jẹ́ kí wọ́n wá bí. Ìgbà náà láti mọ orí ìgbésẹ̀ tó kàn. Ẹ kárí, bóyá. Á tún mọ ohun tá a ṣe. Ẹ má jò pẹ́ o. Ẹ kárí, ẹ délé láyọ̀ o, ẹ rè wá o. Màámi, lẹ́yìn gbogbo àti ọ̀rọ̀ Adùn tó ṣẹlẹ̀ ń bí, èmi fúnra mi ti jáde sí, wọ́n ti rìn sí. Ibi tá a wá lọ, wọ́n á jẹ́ kó yé mi pé nǹkan tó ń ṣe kì í ṣojú lásán. Àmọ́ kí n ṣáà má rojọ́ jìnnà, wọ́n ní àfi tèmi àti yín pé ká jọ wá, pé ká jọ yọjú sí àwọn. Mo gbọ́n tó rí dáadáa. Mo ní kémi àti yín yọjú náà ni. Ṣé lórí ọ̀rọ̀ ti àbọ̀rọ̀ Adùn? Lórí ọ̀rọ̀ ọmọ yín Adùn náà ni. Wọn ò jẹ́ sọ bẹ́ẹ̀. Tó bá jẹ́ lórí ọ̀rọ̀ tiẹ̀ náà sọ, mo tẹ̀lé o. Kódà bó jẹ́ lórí ọ̀rọ̀ Jídé àbúrò rẹ̀, mo tẹ̀lé o. Àmọ́ lórí ọ̀rọ̀ Adùn kò ń ṣèmi. Ebi ń ṣojú rẹ̀ ló ti lù ú lálùbami. Gbogbo oríkèéríkèé ara mi ní ń dùn mí. Mami kì í ṣẹjọ́ Adùn. Ọmọ yín náà ní má ṣe bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ọmọ mi, ṣé wọn ò mọ̀ pé mi nìyá ìyá òun kó tó náà? Àbẹ́mi kọ́ mo bí ọ ni. Ó dá màmí, ẹ má bínú, ẹ fi yá mi, ṣe ti gbọ́. Ẹ jẹ́ kí èmi àti yín tẹ̀ yọjú débẹ̀ ká lè wá solution sí nǹkan tó wà nílẹ̀ yìí màmí. Mi ò rẹ́bi kan. N ò lọ́ọ̀bì kan lórí ọ̀rọ̀ Adùn, n ò lọ́ọ̀bì kan o. Bọ́rọ̀ mi bá wà tó bá wà ó já aṣọ. Àmọ́ lórí ọ̀rọ̀ Adùn kò sọ̀rọ̀ ní. Màmí. Màmí. Adùn ni. Adùn. Ọmọ yín. Èmi ni ìyá rẹ̀ tádùn náà, n ò lè lọ nítorí ọ̀rọ̀ Adùn. Màmí ẹ má ṣe báyìí. Ebi wọ ló bí nǹkan rẹ lọ fúnra wọn bá ṣọ ń bẹ ò ṣe. Kí n tèmi. Èmi ti bí ọ̀wọ́ sì bá dùn. Màmí ẹ má ṣe báyìí fún mi jọ. Èmi ò lébi kan o, n ò rébi kan o, n ò lọ nítorí ọ̀rọ̀ Adùn. Kí ni lọ? N ní kó mi mọ. Ẹ lọ. Ẹ wo gbogbo wàhálà tí mo ṣe kí màmí lè tẹ̀lé mi wá bí wọ́n mà náà wọn ò ní tẹ̀lé mi. Kò sí kan tí mi ò bá wọn sọ tán wọ́n náà wọn ò mà ní tẹ̀lé mi wá bí. Gbogbo bí mo ṣe gbìyànjú gbogbo akitiyan tí mo bá ìyá mi sọ̀rọ̀ lọ́tún ló sì pẹ́ tiẹ̀ ṣàánú mi. Wọ́n ní ká jọ yọjú débi báyìí wọ́n mà yára wọ́n mà náà wọn ò ní tẹ̀lé mi. Ẹ sì ní ìyá yín nìyá yìí. Màámi tó bí mi tó dẹ̀jẹ̀ lé mi lórí ni. Wọ́n sì mọ̀ pé torí ọmọ ilẹ̀ ṣe ń sáré káàkiri. Ọmọ. Wọ́n sì kọ̀ wọn tẹ̀lé yín. Wọ́n náà wò wá o. Ẹ ṣàánú mi o. Bá a bá pa àjànàkú ká ti wo ẹ̀bọ̀lẹ̀. Ẹranko gálà ò ní rí ni kó sáwọ bó ti wo ti wo. Òní ni wọ́n mójú ajé kò ń sọ. Àjọ débẹ̀. Ẹ ṣàánú mi. Àjọ débẹ̀ tí ìyá yín bá lóun gbọ́ bí ẹyẹ ẹlúgbọ́n tó bá lóun mọ̀ràn bí ẹyẹ àbábí ìgbàanì tó lóun mọyún ìgbínú karahun. N ó jẹ́ kó yé pé kò mọ ibi tí wọ́n fi kéré wú ayé ha. Mo ń bọ̀. Ẹ ṣé o. Ẹ ṣé o. Ó dà. Lọ ṣàánú mi o. Ìyá ẹ̀ ńlẹ́ o. Àgbàlagbà. Abiyamọ ẹ kú ọ̀rọ̀ ọmọ. Ṣebí mo ránṣẹ́ pé yín gbé kẹ́ yọjú sí mi. Ẹ sì kọ̀. Ẹ fi mí pegi. Pé ta ló ń pè yín. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Mo ti wá dé sí yín lọ́rùn báyìí o. Láàrin tá a wà yìí mo fẹ́ kẹ́ jẹ́wọ́ kẹ́ lanu kẹ́ sọ̀rọ̀. Gbogbo ìrìn àjò tẹ́ ẹ ti rìn nínú ayé. Mo fẹ́ kẹ́ sọ fún gbogbo èèyàn báyìí kí wọ́n gbọ́. Ó yá, mò ń gbọ́ o. Kí mo ṣe? Kí lẹ ṣe? Kí n tó kò lé mo ti bégún lé nítorí ti yín o. Mo ti bò ṣá ọjà, mo ti bolúbọ̀bọ̀ tí ní bọ̀ bá ba ẹnu. Bẹ́ẹ̀ bá ta sí àgẹ̀rẹ̀, iná là lára yín. Òjò rọ̀, ara sọ yóò pàtẹ́rù tọmọ èmi mo wí bẹ́ẹ̀ fún yín. Nǹkan ṣe yín ìyá. Mo fẹ́ kẹ́ ẹ lanu kẹ́ ẹ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni, ẹ lanu kẹ́ ẹ wí gbogbo ìrìn àjò tẹ́ ẹ rìn. Tẹ́ ẹ fi fẹ́ ba yé ẹni tó nílé ayé jẹ́, tẹ́ ẹ fẹ́ kóra ayé gbé. Mo fẹ́ mọ̀. Ẹ̀gbọ́n kí ló dé tẹ̀ ń ṣe báyìí? Kò yé mi o. Àgbàlagbà ni yín náà. Ṣé bẹ́ẹ̀ gbọ́ nǹkan tí wọ́n ń béèrè lọ́wọ́ yín? Ẹ̀yin náà ẹ sọ. Ẹ sọ̀rọ̀ màmí. Ẹ sọ̀rọ̀ jáde.
àwo kò ń ṣẹ́jú èmi náà. Kò sówó kankan lọ́wọ́ mi. Ẹ̀yin náà lẹ́ni kí wọ́n á dúró dè ń lọ́gbà mechanic látàárọ̀ ẹ jọ̀ọ́. Ẹ má ṣe báyìí fún mi ẹ jọ̀ọ́. Ẹ ń bọ̀ láago mélòó? Láago mélòó? Ọlọ́run. Ọmọ burú ilé. Ẹ ra mà. Ó yà lẹ́nu. Ìyá mi lọ fọkàn ẹ balẹ̀. Ṣòro bí kò sówó yẹn gbàgbé. Ọmọ inú iṣẹ́ ló fẹ́ jẹ. Sórí bó ṣe wà yìí má ṣiṣẹ́ mọ́ lọ jókòó kó lọ sùn. Ó lọ́mọbìnrin kan right. Ọmọ yẹn pupa báyìí. Ó wà ní oyún báyìí. Ó máa bí ọmọ yẹn. Ó tún máa bí kan sí. Ó tún máa bí kan sí ajẹ́ mẹ́ta. Mẹ́rin ọmọ yẹn ló máa là ẹ́ gbàgbé. So ọ̀gbẹ́ni má ṣiṣẹ́ mọ́. Ọmọ ẹ ló máa là ẹ́. Ó yẹ jẹ́ nìyẹn. Ìyá mi, ẹ má joyè Doubting Thomas. Ṣẹ́rú máa tẹ́ ń wò yẹn, ó lè dàbí dìpọ̀tì lójú yín, àbí kó dàbí wèrè. Bọ̀rọ̀ tó bá sọ, ó máa ń ṣe o. So ẹ take note, tí ó bá ṣe ń sìn, ó sì máa ṣe lọ́la. Ẹ má jiyàn ẹ o. Ẹ lẹ woman yẹn bẹ́ẹ̀, ẹ gbà bẹ́ẹ̀ ṣe rí. Ọ̀rọ̀ tí wèrè yìí máa bá mi sọ. Ó má dàbí ń pò tó wà ń bẹ̀ o. Jídé ń tọ́jú mi ju Fọlákẹ́ lọ. Wèrè ní ó dìgbà tí Fọlákẹ́ bá bímọ. Bóyá ọmọ ẹ̀ ó máa nógo tó máa tọ́jú mi. Ẹ̀gbọ́n náà, Fọlákẹ́ ò wúlò. Ọmọ tó bá tún wá bí ìdílé onídìílé ni Fọlákẹ́ máa bí sí. Fọlákẹ́ ti ní ọlọ́kọ ìdílé mi. Jídé dẹ̀ni inú ìdílé wa ló wà. Ọmọ ọkùnrin tún ni. Ẹ̀gbọ́n náà, Jídé màmá wúlò. Màmá jẹun Jídé pẹ́pẹ́pẹ́pẹ́ ìyẹn bí oúnjẹ ọmọ. Fọlákẹ́ ní inú ìdílé wọn lógo yẹn ó wúlò. Ń ṣe pàṣípààrọ̀ fún Jídé ni. Ọmọ tó dáa ni. Pàṣípààrọ̀ ní í ṣe. Agbélédàfà, gbà mí, má yẹ kí tèmi gbé, má yẹ kí ìyà yìí kó jẹ mí. Mo ti ń dàgbà, ogbó ti ń dé. Àwọn ọmọ méjì péré ni mo bí, kò là kò ṣàgbé làwọn méjèèjì. Wọ́n wá sọ fún mi pé èyí obìnrin pé ọmọ tó bá bí òun ló máa là wá tó jẹ́ ọmọ olókìkí. Obìnrin tó sì ń sọ̀rọ̀ ń pẹ̀ pé ó máa bímọ yìí kò wúlò. Kódà kò fi kankan wúlò pàápàá, kò láàánú lójú. Ṣùgbọ́n èyí tó jẹ́ ọkùnrin àbúrò ó láàánú mi lójú o. Kí n tó pè lẹ́ẹ̀kan ó ti jẹ́ mi lẹ́ẹ̀mejì o. Mo wá fẹ́ ká gba ògo ọmọ tí obìnrin fẹ́ bí ká gbà fún ti ọkùnrin. Kò tán síbẹ̀ o. Ọmọ tí ó wà nínú èyí obìnrin tó fẹ́ bí ẹ gba ògo ẹ̀ kẹ́ ẹ gbà fún àbúrò ìyẹn Jídé. Ṣé wàá tún rí ọmọ tó kù lára ẹ̀ tó fẹ́ bí ẹsẹ̀ mọ́hùn. Ká ṣe mọ́hùn ká má jẹ́ wáyé mọ́. Ẹsẹ̀ mọ́hùn kó má wáyé. Ṣùgbọ́n èyí tó wà nínú ẹ̀ tó fẹ́ bí ògo ẹ̀ ẹ bá mi gbà fún Jídé tó rá láàánú ọmọ rẹ̀. Ẹyin gbogbo tẹ̀sọ̀ ó yé mi. Ká gba òwú ọmọ ẹ̀gbọ́n fún Jídé àbúrò Fọlákẹ́. Àbí bẹ́ẹ̀ ni bàbá kẹ́ ẹ exchange. Ṣé ní pàṣípààrọ̀? Bó ṣe rí gan-an ni. Ọ̀dà ó ti yé mi báwọn. Á sí yóò sì rí bẹ́ẹ̀ ṣùgbọ́n yóò nà yín lówó. Èló ni bàbá? Ẹgbẹ̀rún mẹ́rìndínlógún. Tá a bá rí ẹgbẹ̀rún mẹ́rìndínlógún ìṣeúṣe nítorí nǹkan tí wọ́n lọ́jà báyìí ní ìsìn. Nǹkan tí wọ́n. Ẹgbẹ̀rún mẹ́rìndínlógún. Bẹ́ẹ̀ni. 16,000 nìyẹn bàbá. Ẹ wò ẹ ṣé. Màá mú wá mo kàn yín lára tán láìpẹ́. Ẹ ṣé bẹ́ẹ̀ bá ti wá gan-an. gbìyànjú rẹ̀ Jídé ọ̀la yìí. Jídé ti là nínú ayé. Ẹ ṣeun bàbá. Bí Jídé bá là tán yóò là yìí. Yóò tún la gbogbo ẹni tó bá rọgbà yín ká. Ẹ wò inú mi máa dùn, inú mi máa dùn. Ẹ ṣé bàbá. Ìbà o ìbà, ìbà o ìbà, ìbà o ìbà.
ìbà tí wáyé ọjọ́ ìbà tí wọ̀ oòrùn ìbà àgbààgbà mẹ́rìndínlógún tí ń bẹ lódùfẹ̀ agbẹ́rẹ́dáfá ni o mo dúbà yín lónìí gbogbo tí ń bá ṣe lónìí adáṣe ní humọ́ ìbà kan ò gbọ́dọ̀ humọ́ bẹ́ẹ̀ ni. tó gbọ̀nmìgbọ̀nmì nígbó gbọ̀nmìgbọ̀nmì nígbó alágbẹ̀dẹ òkè òun ló rọrí ògún orí ògún gbó kékéké adíáfún lólè mọ́ mi tí sọmọ bíbí inú àgbẹ̀mìrègún ẹbọ wọn ni ó ṣe ó gbẹ́bọ̀ ńbẹ̀ òrúbọ ó gbé ètò àtúnkẹ́sùn ó tù ìdí òní ló lè mọ́ mi bó bá di lọ́la dẹ̀rọ̀ látòní lọ ògo rẹ ọlà rẹ a fi ṣe pàṣípààrọ̀ lónìí adùn ọlá o adùn ọlá o adùn ọlá o ògo rẹ ọlà rẹ òkìkí rẹ a ṣe ní pàṣípààrọ̀ fún Jídé kò tún wúlò fún ọmọ lónìí o Jídé ní ọmọ wúlò fún Jídé o ọwọ́ àdàgbẹ̀ ní ìlú ọ lògo ìkó pẹ́ ìran ni wọ́n rán mi o ọmọ tuntun jòjòló èmi kọ́ mọ́ rárá mi o wọ́n rán mi o. ẹ rojú ọbẹ̀ ńlá sa. Màámi, ẹ ṣe ìtàn. Ọ̀rọ̀ ọmọ náà ni. I'm sorry olórí burúkú lè sọ màámi. Kẹ́fì bá yé ọmọ tèmi jẹ́ iṣẹ́ I'm sorry. Ẹ máa gbà mí kẹ́ bàbá Jídé o àbí kí lóun wò mìíràn lè máa gbà mí tó lọ́dọ̀ burú yẹn. Màámi, ẹ pààrọ̀ ògo sí ògo. Ṣé ilé ṣẹ̀dá ògo ni kí ni gbogbo eléyìí torí Ọlọ́run? Àtúnṣe ẹ ní I'm sorry. Ẹ máa gbà mí. Ìyá ẹ torí pé kẹran má jèrè ẹ lọ rèé dọkànù sátàn ẹ ti gbàgbé pé bórí ẹran ọ̀hún ò bá burú dandan ni kó ràkìtàn lọ rèé jẹ orí tí ó gbé ni ní gbáláwo oréko ni ó béèyàn bá bẹ̀rẹ̀ báyìí tí ń dẹwò kété Olódùmarè ń dẹwò tiẹ̀ náà àyà yín fẹ́ tó dú ọmọ ṣe ẹ sì mú bí ẹ gbójú ọmọ ẹ tó koròkò ẹ bó koròkò tó ẹ rójú yín báyìí ṣé ẹ ráyé yín báyìí ayé yín wá ń bàjẹ́ lójú yín sọ́dà ọmọ tẹ́ ń torí ẹ̀ gbogbo ológo fún ògo tí ò tọ́ sí ọlá tí ò tọ́ sí tí ò padà wúlò fóun náà ẹ̀yìn iṣẹ́ ẹ mọ̀ pé tóun yàn látòdì ọ̀run. àgbélédàfá nǹkan tí mo ní kẹ́ ẹ bá mi ṣe èmi ò rí kókó ohun tí mo torí ẹ̀ ṣe o nítorí pé ẹni tẹ́ ẹ gba ògo fún kò yàtọ̀ kò kúrò ní kòlà kò ṣàgbé náà ó tún ń burú sí ni ọmọ tẹ́ tún wá gba ògo ẹ̀ náà ní tí ìyẹn tún ń ṣe gan tún ká màmá ẹni tẹ́ pé kò lè dá omi gbé kódà ike lásán gan kò náà pọ̀n àmọ́ tí ìbínú ẹ̀ bá rù ó ju tómi òkun lọ kò sí ẹni tí ò lè bàjá kò dẹ̀ sẹ́ni tí ò lè dààmú tí ò lè nà kò mọ̀ pé léyìí làákín náà ẹ jọ̀ọ́ kí ni tó ń ṣẹlẹ̀ ẹ bá mi tún bi fálẹ̀ rè. Ifá náà láti léèrè òun náà lélẹ́rìí ìpín òun lọ mọ̀ràn tí mo yún òpin nínú ìkara òun Ifá olókun asọ̀rọ̀ dayọ̀ ó ti gbọ́ gbogbo tí wọ́n sọ o kí ni nǹkan tá a ṣe tí gbogbo yóò fi rọrùn tí ò fi ní sí wàhálà mọ́ iwájú ọpọ́n ọgbọ́ o ẹ̀yìn ọpọ́n ọgbọ́ o olùmúlọ́tún ọlọ́kan ló sí àárín ọpọ́n àtàwọn wọn fi bí péré mú fọlọ́lọ́ fọ́hùn bó bá sì rí báyìí lẹ́wọ́ péré ojú méjì péré ẹ̀fọ́ wọlé nìyẹn bàbá kí ló ṣẹlẹ̀. ọ̀rọ̀ pọ̀ ń bẹ Ifá ní ọmọ yín tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ògo tó gbé wálé ayé kò ṣeé lò pẹ̀lú ìyàn. èwo nínú àwọn méjèèjì. Jídé. bẹ́ẹ̀ni ògo tí Jídé gbé wá sílé ayé kò ṣeé lò pẹ̀lú ìyàn bẹ́ẹ̀ lòun náà sì lè lo ògo ológo pẹ̀lú títí ẹ̀. ṣé wàá rí ọmọ ẹ̀gbọ́n rẹ̀ táwa ní ká gbìyànjú ká gba ògo tiẹ̀ fún Jídé nítorí kí Jídé ó lè bá òwúlò fún yín. Jídé ti dàrí àjò ẹrú o. bẹ́ẹ̀ ni látara ògo tá a rò pa àfẹ́ gbà fún Jídé ibi ìrìn àjò tiẹ̀ náà ti dàrú. Jídé ò lè wúlò fúnra rẹ̀ mọ́ o bí ó ṣe ní ṣe káàkiri títí tí ó fi dàgbà tí ó fi dókòó ni. bàbá kò sí solution kankan tá a lè ṣe sí. ti Jídé nù ṣé wàá rí tọmọ ẹ̀gbọ́n rẹ̀ òun náà àbákú laṣọ ìwúrẹ́ o bóun ló sì bá tiẹ̀ mú. ẹ ti fi owó ara yín ẹ ti fi dàdàkúdà sínú agbada
kẹ́ ẹ wá máa yan fúnra yín títí kẹ́yìn náà fi dàgbà tẹ́tí dògbò kò sí nǹkan kan tá a lè ṣe sí mọ́. Ó máa wà sún mi báyìí o. Bàbá ẹ̀ẹ́dẹ̀ bá mi bóyá lè rí nǹkan ṣe sí eléyìí ti pọ̀ jù. Kí lẹ fẹ́ kí n ṣe sí i ṣé n sọ nǹkan tí pa ò sọ yẹn èmi ò ń ṣe babaláwo tí parọ́ o n tí pápá sọ òun lèmi ò sọ o n tí fani sọ òun lọ sọ fún yín o. Jídé ò lè gbádùn ara rẹ̀ mọ́ bí ó sì pakú ní o ọmọ ẹ̀gbọ́n rẹ̀ náà ò sì lè gbádùn ara tiẹ̀ náà mọ́ apakú la fi wé. Elédè máa ilé ayé ayé mo lọ ọmọ ọmọ adájọ́ ni bá bá ohun tó dára. Mami! Mami! I'm sorry. Mami egun tẹ dúnwò torí Ọlọ́run kí ló ṣẹlẹ̀? Ṣé ilé bá mi yan ìpín lọ́dọ̀ Ọlọ́run ni? Ṣé wàá mẹ́gbà tí mo yan ìpín tèmi fúnra ara mi ni kí ló ṣẹlẹ̀ mami? Ẹ wo bẹ ṣe dórí gbogbo nǹkan kó lọ ẹ bẹ ṣe da wọlé ayé rú. Ó lágbára o mami. Èwo ni màámi gan? Ẹni ìhùdẹ ń parọ́ ọ̀nàgbára. Ó ń sọ́jọ́ òsọ́tọ́ mọ́ mi. Orí pápá yọ ọmọ tèmi jẹ́ torí tí ẹni tí dé. Ṣé sùúrù jàre ṣáyọ̀ ọmọ yìí nìkan ni wọ́n bàjẹ́ ni ẹ̀ mọ nǹkan tó ṣe pẹ̀lú àwọn ìtọ̀dọ̀ mi ṣé ibi tó yẹ kí mo wà ní mo wà yìí ni. Ewu tí màá fi dá lára náà. Ọ̀rọ̀ mo lè má lè ṣe lójú ara ìṣòro mo ní tẹ̀sẹ̀ yìí. Ṣé bí òun náà yọ kiri? Tó bá jọ ọmọ mi ti pààyàn ńkọ́? Tàbí gbàgbọ́ kí wọ́n lè fi ìlú ẹ̀ pa. Ṣé ìṣàbíamọ abíagbá níyàn? Ẹ ṣe mẹ̀dọ́ àsìkò tẹ́ ẹ máa gbọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ nígbà ha ẹmu kọ́ lélẹ́yìí o bí ìyá ṣe jókòó yìí ẹ lè yàyà jẹ o the deed has been done o kò sí ohun tẹ́ ẹ fẹ́ ṣe sí o tí yìí ni kẹ́ ẹ fọkàn balẹ̀ kẹ́ ẹ ní sùúrù. Ìyá wọ́n ní ìtọ̀sẹ̀ báyìí ló lọ́yọ̀ọ́ eégún ní gbowó òde ibì kan pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń là fi pàmùkùrù pẹ̀lẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ lè jò gàgbọ́n ẹ̀yin wá fi wàdùwàdù ẹ fẹ́ fi mórógùn ọkà nígbà tẹ́ ẹ wá wo sàkún ọ̀rọ̀ ọ̀hún tẹ́ ẹ rí wípé ògo tẹ́ ẹ gbà fẹ́ni tí ó tọ́ sí ní pé kò wúlò fún ṣe bẹ́ẹ̀ tó padà gbégbèsè tí wọ́n jẹ́ ó yé yín nígbà tẹ́ ẹ ti wá mọ̀ kodoro ọ̀rọ̀ ẹ wá fi sínú ẹ fi ṣe iṣó inú ẹ̀kú tí jẹ́ àmúmọ́ra bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ fẹ́ káṣírí yín sáyé káyé bá máa ṣe yẹ̀yẹ́ yín ìgbà wo ni yẹ̀yẹ́ yín ò hàn ìgbà wo làṣírí yín ò wà tú báyìí nígbà tẹ́ ẹ ti wá rí bẹ́ẹ̀ tẹ́ ẹ ti mọ̀ bẹ́ẹ̀ ṣe bí ṣe ló yẹ kẹ́ ẹ tún gbégbèsè mọ́ gbégbèsè kẹ́ ẹ tún rìnrìn mọ́rìn kẹ́ ẹ lè rí yanjú sí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ tó bá jẹ́ ẹ ti wá ṣèyún ó ṣeé ṣe kó má búrẹ́kẹ́ tó báyìí ó ṣeé ṣe kó má bàjẹ́ tó yìí ẹ wá bàyí ọmọ ọlọ́mọ jẹ́ kalẹ̀ káàṣà. Ó dáa bàbá nǹkan tó máa ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ayé mi ti bàjẹ́ already kí lè rò pé a máa ṣe sí kan tó wà lẹ́yìn báyìí kí lọ́nà àbáyọ. Ẹ ṣàánú mi lórí ọmọ mi ẹ ṣàánú mi. Kò sí fátí adá tí ń bàgbánú jẹ́ ju fátá adá tí ò lẹ́bọ tí ò sì létùtù lọ àmọ́ ẹ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín èyí pé eléyìí lẹ́bọ ó sì lò tútù ẹni mọ̀ àti wáyé olùnàgún òun náà ni ó mà ti padà ẹ̀ nítorí láti jọ́ta láyé ti dáyé tó èrìgì ọ̀run ti ń sẹ̀ tóòrùn tí ń ràn tó ti ń kàtàrí gbọ̀ngbọ̀ngbọ̀n bọ́rọ̀ bá ti dojúrú báyìí ẹbọ làáfi káàdì ẹ̀ ìyá àti ránmu gọ́gùn ìṣẹ̀yìn kan yín o ẹbọ òun là ó gbé o. Ẹ dákúta ní ògbé. Ẹ̀yin lẹ gbé. Mami ẹ̀yin lẹ máa gbẹrú béèrè wo lẹ tún béèrè yẹn. Ẹ̀yin lẹ gbé. Èmi ní bẹ́ẹ̀ni ọwọ́ ara ẹni nìyàn fi ń tú ara ẹni ṣe ẹnu nìyàn fi ń kọ méje ẹ̀yin lẹ gbé. Mo ṣe tán. Ó yẹ ǹdé. Àwọn mi tàlá bí ọ̀nà ọmọ mi kẹ́ wọ́n ń bẹ́ jẹ́. ṣóńṣó lẹ́nu abẹ́rẹ́ ń gún ni lẹ́nu ẹ̀yin ìyá mi ọ̀ṣàdìmọ̀fì à ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ bí gúnugún ayé bá balẹ̀ wọ́n máa jojú bákàlà màgbọ́ ayé bá balẹ̀ wọ́n á jẹ̀dọ̀ bólúkèdèrè yín bá balẹ̀ fún akọni níjẹ ètùtù yìí rí ẹ wá bá wa jẹ́ òrìṣà ò fi gbogbo òlúgbòdì bó òòṣà bá fi gbogbo òlúgbòdì á ti lu gbogbo ẹni pa ẹ wá bá wa jẹ́ ọmọlé wọn kì í kógun jalè ewúrẹ́ wọn kì í kógun jàlú ẹ wá bá wa jẹ́. ìyá ó yá ẹ gbé báyìí ẹ ǹlẹ́ o ẹ rọra o ó yá ẹ gbélẹ̀ ó yá ẹ máa wúre sí ó yá bẹ́ẹ̀ bá ṣe fẹ́ orí fún àwọn ọmọ yín ó yá èyí tẹ́ ẹ wílé ní àròrọ̀ mọ́ ó rí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ bẹ́yìn iwájú bá gẹ́rin èrìgì àgbà awuyárè kan ò ní wí tiẹ̀ ò mọ́ṣẹ́ ọjọ́ tẹ́lẹ̀dùnmarè bá ti pàṣẹ tiẹ̀ báyìí náà ní í ṣe ẹ káre ó yá ní báyìí a wà máa kọrí ilé báyìí o ẹ mọ́ bojú wẹ̀yìn o
ìyá ẹ mọ bójú ẹ̀yìn o ilé koko ń tagbé o ó yá o ẹ yá o. Awo. Ìyá a ní ẹ má bójú ẹ̀yìn. Awo. ẹ mú mọ́ra ìjà délé a ní kẹ́ ẹ mú mọ́ra. My God. Erin ló kú tadétadé ẹ̀fọ̀n kú tòun ti wo ògbólógbó ẹ̀gbọ̀n ní ló kú tòun ti wọ̀rọ̀ pa àgbẹ̀ rokoroko fọkọ́ pamọ́ àgbẹ̀ ti gbàgbé pé ọjọ́ tínú bá bílẹ̀ tágbẹ̀ bá kú ọkọ́ tágbẹ̀ fi pamọ́ náà ni wọ́n fi pàgbẹ̀ mọ́gbẹ̀yìn fẹ̀mí rẹ̀ mi rèé o fẹ̀mí rẹ̀ mi rèé o ó dà ẹni a wí fún ọba jẹ́ gbọ́ o ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ gbà àwí ìgbọ́ àfọ̀gbà nímú ní tìka àbámọ̀ bẹnu ilé koko ń tagbé wa láǹfọ̀rún nítògírí àlàpà.